gbàgbé pé tó lọ sínú igbó tó lọ gé igi wa pẹ̀lẹ́ tó kọ́ gíjọ tó kó sínú náà tó fojú wu èéfín tí ó ń jẹ́ fi délẹ̀ tí everybody ń jẹ sọ̀rọ̀ ìbíṣẹ́ kan náà lọ ṣe. But ìwọ ni best man now. A lè jọ rìn títí láíláí. No, kò ń ṣe nísìn. Kí ni nǹkan tó dá ṣe rí láyé ẹ̀? Gbogbo iṣẹ́ tá à ń ṣe tàbí débi tàdé èmi ni máa ń wáṣẹ́ ẹ̀ jáde. Now go just go away. Máa wo nǹkan tó máa dá ṣe láìsí rẹ̀. Àwọn kọ̀ọ̀kan wà láyé tí kò lè pa ẹ̀mí àti ẹnìbọ̀dì kan. Tó bá pa pọ̀ máa sílẹ̀. Ṣé mo pé ọkọ ló lórí aya bí àwọn Yorùbá ṣe máa ń sọ a ní láti máa ṣe sùúrù pẹ̀lú wọn. Ṣé bí ilé onílé ní ìwọ̀n try láti protect? Ó wà concern nípa ẹ̀mí náà. Òun sọ fún mi sí pé ìfẹ́ tó ní sí mi ò lè ṣe noodles tèmi mọ́ tí ẹ lò ṣe kúkú dáná rárá àbí kí ló ṣẹlẹ̀ gangan tó fi wá mu gàrí. wọ́n lọ bí ṣàlẹ́ wọn tó fi ẹ̀. Jẹ́ka sọ́ọ̀ kọ́fíìsì náà wá sí fífi ẹgbẹ́ mi lọ máa dé òkú. Látijọ́ yẹn mo dẹ̀ ń pe aago ẹ̀ till now kò gbé aago mi mà. Ó kàn ní òun ò fẹ́ àjọṣepọ̀ òun àti jùwọ́n mọ́. Ó lóun ò fẹ́ àjọṣepọ̀ wọn mọ́ bíi ti báwo. I'm not going to take this from you anymore. Kí ni nǹkan tó tiẹ̀ máa fi rẹ̀ gbin náà? Irú ìwà wo náà wá ń pè yín? Ètò tí iléeṣẹ́ gbélé káwọn aráàlú lè jàǹfààní ẹ̀ adúrú lẹ́yìn ká dẹ̀ kó fẹ̀yìn nìkan. Minor attack. Kí ló lè fà? Ṣé ẹ mọ̀ pé Mr. Juwon àti ọ̀rẹ́ wọn inú ẹgbẹ́ òkùnkùn náà wà? Yeah, your own check for 5 million naira. I'm sorry. The fact you have changed the sharing formula of our dealings, I'm sorry. Anytime you get it right, then I'll let you know. Èyí tó ṣe pàtàkì ń bi bẹ̀bọ́rẹ̀ rẹ̀ ó sì débi ọ̀rọ̀ ti níyanjú. Then how is it possible I let you take him anywhere? Pàtàkì fún olùwà ń di ọ̀rọ̀ ẹ̀. Èmi náà mọ̀ mú fura tẹ́lẹ̀ kó di pàdé bá sọ fún mi. Jẹ́wọ́ fún mi, ṣé lóòótọ́ o ò mọ nǹkan kan pa nǹkan tó ń ṣe jù? Ayé tó bá ro kúrò ní wa máa lè ṣe Ọlọ́run rẹ̀. Let me let you know this. Mo wò tó bá kí ìdí kí wọ́n pè mí náà mọ́ ẹ. Gbogbo ní tọ́kọ àti ìyàwó bá fẹ́ ra gbogbo ìgbà tọ́kọ bá pè ló gbọ́dọ̀ jẹ kí wọ́n máa ń dá mi lóhùn. Jáde bẹ́ẹ̀ lọ because I am fucking nympho. You are nympho. Ojoojúmọ́ ayé yìí ọmọ ju sẹ́ẹ̀sì lọ. Tó bá kí mi múlé ni wọ́n dí mi mú ẹ̀mẹ́ bẹ́ẹ̀. Ìgbà mi wà ló fẹ́ ṣe ní western way wọ́n sọ mí mọ́ bẹ́ẹ̀. Ṣé mo jájá ní ìlànà ẹ̀ dán? Ṣé fẹ́ gún mi pa ní gbogbo ẹ̀ ti jápọ̀ ló fẹ́ báyé mi jẹ́ ni? Ìdí ẹ̀ bá máa jẹ ti ẹ̀yìn ọjọ́ erí tó dé ni kí lèmi èkó ẹ wo orí eléyìí tí wọ́n ṣe. Ṣé kìí ṣe tó máa ń dìyàn? Bàbá má fẹ́ kí mi mú. Ẹ̀yin mú mi kẹ́mi ní òun yìí. Ẹ̀yin mú mi kẹ́mi ní òun yìí. Bàbá ìtìyàwó eré o. Ìfúnni obìnrin láyé mi. Your shape is out of this world. Kí ló ṣe tó ń sá? Sọ́ọ̀nì dúró, ìtọ́jú ayé ẹ̀jẹ̀. Ẹ dúró, ṣó fi yín ṣe ìyàwó sàárà fún mi? Ó wá sọ yín di punching bag, wọ́n lù yín tinú tẹ̀yìn lójoojúmọ́. Àbúrò kókó ń ṣe pé mo gọ̀. O ò tún lè ṣe àbí? Bí o ṣe. Nígbà tí n bá bọ́ sí gbòòrò tí mo bá máa ọmọ gidi tí mo bẹ̀rẹ̀ sí ná wọn lójú méjèèjì ojú àjà. Sísá mi, ẹ má lọlẹ̀ o. Ó serious jù báyìí ń sọ̀rọ̀. Madam ti ní anal sex thoroughly. Ó dẹ̀ ti affect wọn sí. Yes, because ojú ara wọn ti já pọ̀ and that could be very dangerous. Iná jó mi o. Fájí olórí burúkú wo ni? Ṣé nígbà tí mi bá wúlò fúnra mi àtàwọn ẹbí mi mọ́? Báyẹn ni o ti jẹ̀gbádùn, o ti mádùn bẹ̀. Ewúrẹ́ yó tán, o wá fọ́gbà yan. It is either you continue or nothing more. O pé torí Ọlọ́run ni mo ṣe ń ṣe ni. Torí tiẹ̀ ni. Kò sí ọmọ lọ́ba mi wò mọ́, màá mójú mi débẹ̀ ló wà ń tàn sí. Ó dá ṣọ́ṣà pápá. Prápra ni.
man, no. Now that be my family, my home, my home. Yeah, yeah. My home, my home, my home, no. My home, my family, yeah. My home, yeah. Ilé ẹni láti ń jẹ èkúté onídodo. Ilé ẹni ibi sinmi ẹni ní. Ẹ má tún bá fa wàhálà kankan mọ́. Ibrahim, a máa ti kọjá gbogbo bẹ́ẹ̀. Mi ti bọ́ agbádá wàhálà àti ìjà mo bọ̀ kalẹ̀ mo ti fi kọ́. Mi ò ráyè wàhálà kankan. Mo ti make peace pẹ̀lẹ́ mi ara mi. Ó yẹ pé ọmọbìnrin yẹn tí màmá fi délé ń sìn ìjà ló máa tún gbé kò mí lójú. Wàhálà báwo? Èmi àti Adétutù àtijọ́ sọ̀rọ̀ yìí ó dẹ̀ ti jẹ́ kó yé mi pé kò sí wàhálà kankan mọ́. Everything ti settle, kò dẹ̀ ní sí problem kankan mọ́. Adétutù sọ ma pé kò ní sí problem, ìwọ náà dẹ̀ gbà pé kò ní sí problem. Ó mọ̀ èmi ni mo mọ̀. Ibrahim, mistake ni mo ṣe o. Ṣorí láti ilẹ̀ mo mọ̀ pé èbòrò lọ́mọ ẹ̀. Ṣùgbọ́n gbogbo èrò ọkàn mi ni pé a máa fọ̀, a máa tún ṣe, kò ní rùn gbẹ. Kówé àwọn àgbàlagbà tó yé mi ó pẹ́ wípé kò sí bá ṣe máa ṣe bòlò tí ò ní rùn gbẹ. She is just like that. But ẹ̀gbọ́n ẹ̀yin náà ẹ ti máa ń wà too negative bàbá àti ìyàwó yẹn jù. Adétutù máa change, ó ti promise pé òun máa change, ó dẹ̀ máa change. At least put in positive vibe a little bit. Kò sí nǹkan kan tó wà positivity about her. Nothing. Kò sí positivity kan lórí ọ̀rọ̀ Adétutù. Kò sí ni. Èmi ni mo mọ Adétutù, ìwọ kọ́ ló mọ̀. Ó mọ̀ bí mi ṣe mọ̀. Ṣé ọ̀rọ̀ ọmọbìnrin yẹn? Okay, jẹ́ ká wo from this angle. Bí mo ṣe wà yìí as a married man. Ọkùnrin tó bá responsible to marry wo ru ungodly time tí mo wá ń ta. Ilé ló yẹ kí n wà tí má máa ṣe fàájì gan inú ilé mi ló yẹ kí n fi ṣe. Ó gbà tí máa wà ń ta báyìí tí mo bá ń lọlé ṣe lẹ́rú máa ń bà mí, àyà mi á wà lókè bíi pé mo ń lọ sínú náà. Èmi náà bí ti bá wò. Ẹ̀gbọ́n, sùúrù díẹ̀ lè máa ní sọ̀rọ̀ yìí pẹ̀lú àdúrà. Oh no, see, bí mi ṣe wà yìí mi tí ìṣètò ti máa ń lọlé. Máa farabalẹ̀ dáadáa ń bí, máa pẹ́, máa ti jẹ́ kórun máa kùn mí. Bí kí n tiẹ̀ ti mutí kí n yó dáadáa. No. Ọ̀rọ̀ yíyó ẹ̀ lèmi ò ní gbà. Ìwọ̀nba tá à ń mú tábà ti mú tán ká máa lọ sílé. Ṣé bá dẹ̀ mọ̀ pé lè dá lọ sílé? Máa tẹ̀lé ń délé. Wá sí mi nílé, ṣé wàá bá mi sún lé ni? Barman! Mo regret láyé mi torí pé ìwọ ni dùnnú mi, ayọ̀ mi, okun àti agbára mi. Èmi kẹ̀, èmi tó jẹ́ pé tí n bá ti ṣetán níbi iṣẹ́ báyìí bí kì í ti délé ló ṣe máa ṣe mí torí ilé mi làlùjọ náà mi lórí ilẹ̀ ayé. Okay, mo kàn ń dúró kí traffic kò fi lọ sílẹ̀ ni. I will join you soon. I love you. All right there. Lóòótọ́ wọ́n máa ń sọ pé ọjà òkùnkùn lóbìnrin ṣùgbọ́n nígbà tèmi gbé tèmi délé tí mo tú mo rí pé ọjà ìmọ́lẹ̀ ni. Tọ̀tọ̀ ni o ẹni tó bá ríra àwọn yín tí ò fi irú ẹ̀ tọrọ sòbí adónítọ̀ ni o. Mo sọ bẹ́ẹ̀. Hello, darling. Oh, you're welcome. Yeah.
Báwo ni day? How was your day? Matthew will sọ fún mi. I can see the beauty of the day all over you. That's true. Surely, ẹni tó bá ní ẹ gẹ́gẹ́ bí ìyàwó, ohun gbogbo lọ́lọ́run jogún fún un. Yes. Same goes to you, my love. Ẹni tó bá ní ìwọ, ọlá yóò máa dé, àyìnlá gẹ́gẹ́ bí ọkọ. Ìfà ńlá lonítọ̀hún kò yẹn o. I am so proud to be called your wife. Are you serious? Olórí burúkú yín gbọ́dọ̀ sọ o tí tèmi lè rí sọ o ẹ̀yin aláyé bàjẹ́ tó bá yà ẹni kò gbọ́dọ̀ sọkọ ẹ̀ lẹ́nu ẹ ti bẹ̀rẹ̀ ìyá òṣì tó jẹ́ pé ojoojúmọ́ ajé yìí ló fi ń play ló ń kó spíkà síta wọ́n ní òṣèré ẹ̀mọ́ ẹni yóò ṣẹ́yìn ìyá gàdàgà táì. wọ́n ìwọ yóò ṣì yóò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o ìwọ lọ fẹ́ jọ tèmi sùn ní landlord association ayé gbogbo yìí sì bàjẹ́ àtọwọ́ landlord àdúgbò yìí o àtọwọ́ tenancy o ẹ sì yá wèrè ẹ ṣẹ̀ṣẹ̀ gbé kíní síbí fún mi. ọ̀gá tó wà fún lókè má gbèsè bẹ́ẹ̀. kí ló sọ. wọ́n tó wà fún lókè má gbèsè bẹ́ẹ̀. àbáyé ìfẹ́ bàjẹ́ ayé ìwà tọ́gẹ́ ìfẹ́ bàjẹ́ ni èló lówó yín ọ̀dà máa fún ẹ̀jú bẹ́ẹ̀ lọ táìsù ẹ̀ ní máa fún ẹ̀ gbé síbẹ̀ ẹ sì ṣí èrè gbé síbí báyìí fún mi ẹ̀yin olórí burúkú aláyé bàjẹ́ yìí ẹ wo ẹ gbà ládùúgbò yìí ẹ ti yá wèrè ẹ gbà èṣù fẹ́ máa yí jẹun ẹni kò sáyé ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ó yà dìbò náà gbọ́dọ̀ ṣubú ọ tí bá ṣubú ọ ti ṣòfò. ẹ̀yin yóò ṣì yí ìyá àjàrà búkà ẹ̀yin yóò fò ìyá àjẹ́ ẹ̀yin ti gẹ̀ẹ́tì mọ́ mi ẹ ṣí gẹ̀ẹ́tì ìwọ ṣìwò wá gbà yín pé wèrè pọ̀ ńlẹ̀ wèrè yapa gan. wo èmi ò bẹ ẹlẹ́jọ́ o ọkọ ẹ ni mo bá lọ́rọ̀. kí lẹ sọ ọkọ mi kò ní dá fún yín tẹ́ bá fẹjọ́ mi sọkọ mi ayé yìí máa bàjẹ́ ni. èmi mọ̀ pé o máa padà wá tọrọ ọmọ lásán èkejì ajá ni ẹ. ẹjọ́ yín kọ́ bó lè blame yín ẹ̀yin yóò lóòrùn yìí tó jẹ́ pé gbogbo pọ́ọ̀tù yín maggot lóòrùn nù ẹ̀. bí ìyá ẹ ṣe jó lóòrùn lé tó ti yẹ ẹ sìn wọ́n ti kó ẹ ògbẹ̀kọ́ ni ó kàn fẹ́ máa forí yẹ ẹ̀kọ́ rọ̀ ni àmọ́ mi ò ráyè yẹn ṣé àmọ́ kó ṣẹlẹ̀ ní àtọ́kọ ẹ lájọ lọ́rọ̀. tó bá wá bí yín dá ẹ jẹ́ kí ọkọ mi máa lọ kẹfẹjọ́ mi sùn ẹ gbá yín pé wẹ́rẹ́ pọ̀ lẹ̀. ok ṣọwọ́ rí wèrè yẹn rìásà ló ń ṣe báyìí ó máa lọ ṣe wèrè yẹn gangan nígboro. ok máa jẹ́ kẹ́ mọ̀ ìpè gbogbo àwọn tó nílùú ìgàn lèmi mọ̀. wo èmi àti òjò sínú sàwáwí èmi àti yẹ́ ẹ̀ lẹ́yìn ẹgbẹ́ ṣó ti yẹ́ ẹ̀ sìn so bí wọ́n bá rú ẹ̀ sọ̀rọ̀ bí ẹni pé mi ò níṣẹ́ ni ó ti yá wèrè. ìyá tèmi eléyìí tẹ̀sẹ̀ orúkọ jẹ́ mi tẹ̀ dá yìí lẹ́ máa fi gbà tó bá wá bí yín dá mo tiẹ̀ ń lo ẹ fún yín tó bá bí yẹn dá ìwọ ṣígẹ̀tì yìí kò rìn. wo olóòórùn nìyá ẹ ṣó ti yẹ́ ẹ̀ sìn torí tó bá ní ìyá tó bá láṣọ rẹ lórí ìkọ́ òòrùn tó bá jọ ọmọ gidi tó kọ́ nílé tó gbẹ̀kọ́ ó lè lánú gbàgà láti máa burú mi gbọ́ngbọ̀n mo ti mọ̀ pé bóyá wá kó ẹ o ó gbẹ̀kọ́ ni o ṣó ti yẹ ẹsẹ̀ àmọ́ ìyá tó bí o ti fa bẹ́ẹ̀ jóná. ok má wá fi wèrè ròyìn má jẹ́ kẹ́ mọ̀ tí bá wá bẹ́ wá sínú ibẹ̀ yẹn ok ẹ wo tí bá bí yín tẹ bá jáde lásán ẹ gbà ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní ọjọ́ méje wákàtí méje ìṣẹ́jú méje ni màá fi bá yín fà ẹ gbà. ìyẹn tí o bá rí ọjọ́ méje yẹn pé bẹ́ẹ̀ mo sọ fún ẹ. ẹ wò yóò fò yìí àánú ìyá yìí máa ṣe mí ẹ̀yin aládùúgbò alátẹnujẹ ẹ jẹ́ wá sọ fún ìyá yín ẹ jẹ́ sọ fún ìyá yín mo ò lè blame yín ẹ̀yin tẹ́tí forí ọkọ yín gbà pààrọ̀. mo láìkẹ̀ bẹ́ẹ̀. ẹ̀yin ìyá tẹ́tí forí ọkọ yín gbà pààrọ̀. mo lọ́ọ̀bù ẹ̀ bẹ́ẹ̀. ẹ ṣì èrè. má lọ jábọ́ bá jábọ́ gbóbi straight ni o bá ti kán lẹ́sẹ̀ gbóbi straight màá tún fọlọ́pàá arrest ẹ láti gbóbi ṣó tí yẹn ń sìn wá tún lọ sẹ́wọ̀n wá lọ sinmi bẹ̀ ó ti ibi tí màá bẹ́ẹ̀ dé. ó yá ọmọ jọ́ọ̀ṣì ẹ̀yin ẹ̀ ṣí gẹ̀ẹ́tì wò ẹ̀ ṣí gẹ̀ẹ́tì ẹ̀yin ẹ̀ ṣí gẹ̀ẹ́tì ẹ̀ rí. ó ṣe o pẹ̀lẹ́ ọmọ já wèrèwèrè ó káre. ẹ̀yin yóò ṣì mo ní kó kálẹ̀ ọjà wèrè
Ó yá wèrè ni. Ẹ̀yin olórí burúkú. A ṣẹ̀ṣẹ̀ jọ bẹ̀rẹ̀ ni. Mo sọ fún ẹ pé kò lè ever gbọ́. Bá ṣe wọ bí ilé kan ni gateman mi Koko ló pè mí oníwà ìyàwó mi tó ti ń fa wàhálà ni. Ṣé wàá rí ìyá tó ń bá fa wàhálà this time? Kò ń ṣe ní tèmi gangan lè gbéná wojú ẹ̀. Mo lè wojú ìyá ẹ̀ àgbàlagbà ni. Ṣenọ́ládé tutù bù títí. Ó sọ̀rọ̀ sí ìyá ẹ̀ gan níbọ̀ wà dé ni. But tó bá dẹ̀ wá sọ́dọ̀ mi, ó máa sọ̀rọ̀ tútù, ó máa sọ pé òun ti gbọ́, òun máa change. Tẹ́ bá tún wá padà dé, tẹ́ bá tún wá sọ fún mi pé kò tí ì change, ó sì ń ṣe the same thing. Tá a sì fi sọ pé kó change, you know, the same thing ló ṣe ń wù níwà. Ó máa ń yà mí lẹ́nu gan pé Ibrahim, Adétutù á change. Ó yẹ tanra ẹ̀, kò lè change. Tí ẹ̀ bá sọ pé Adétutù máa change, ó dàbí kíkọ́ sọ pé tójú bá ti rọ̀ tó pa leopard, gbogbo sport rẹ̀ máa fọ̀ dànù. Ṣẹ́rí ẹ̀gbọ́n, ṣẹ́rí ibi tọ́rọ̀ dé yìí, ṣe mọ̀ pé ọ̀rọ̀ family lélẹ̀. Ó dẹ̀ lójú bí mo ṣe lè dá sí. Ibrahim, mi ò against pé kò dá sọ̀rọ̀ mi, ṣé bẹ́ẹ̀ mo ń fi lò ẹ́? Bọ̀ nǹkan tó ń dùn mí ni pé bí mo ṣe ń fọ̀rọ̀ lọ ẹ́, bóyá o gbà mí gbọ́ tó ni o, bóyá o dẹ̀ feel pé side ẹ̀ ló yẹ kó wà ló ṣe ń support ẹ̀. Ibrahim, Adétutù máa change. Lọ́jọ́ tí òjò bá pa leopard, Àmọ̀tẹ́kùn, tí sport rẹ̀ bá dẹ̀ fọ́ dànù, á change ìfìyà ẹ̀. Definitely kò lè change nìyẹn. Jẹ́ kí n drop ẹ̀ jọ. Daddy, tell me another story. No, my baby. It's time to sleep. Shomopon lost his school arola. Eh? So now it's time to sleep. Mr. Storyteller, mo sọ pé gbogbo story ayé yìí lè máa ti sọ fún ọmọ yìí. Ẹ ti gbà yín pé lọ school arola bí. You know you're going to school tomorrow morning, don't you? Ẹ̀yin fúnra yín gan, any meeting very early, 9 a.m. So, Angel, let me talk you to bed, eh? It's time to talk you in bed. My angel. It's bedtime. Mommy loves you. Good night. Good night. What is it? Oh, ni move an inch. Ìwọ lọ kí máa wẹ̀. Kí ni reason tí mo ṣe ní lọ bí iṣẹ́? Wo ní lọ sí anywhere mo dẹ̀ ń sọ mo tún sọ nìyẹn. Tó bá jẹ́ wèrè ló fẹ́, I'm up to the task. Adétutù, break heart me. What is the matter with you? See, èmi láti lọ bí iṣẹ́, okay? Tó bá pèèyàn lábí fúnra rẹ̀, ó yẹ kó pa fún ẹ mọ́. Wọ́n sọ ẹ́ Ládétutù ó dẹ̀ ń jẹ Adégbóná fún mi. Torí pé wọ́n sọ mí Ládétutù, ìyẹn ní kí n gàn fún gbogbo aráyé, kí wá tutù àbí wọ́. Ṣé ti rí mo ti pa fún mi mọ́ títí ó ti sú mi mo dẹ̀ fẹ́ kó fún mi síta sí kó rí torí pé wèrè lẹ́yìn ọmọ èèyàn fẹ́ wèrè lẹ́fẹ́ mo sọ fún yín pé o ò ní move an inch nínú ilé o ò ní lọ sí anywhere. I have to go to work. You are not going anywhere. Madam ẹ jẹ́ kí wọ́n lọ ibi wọn ti máa. Gbẹ́nu òṣì sàn. Èmi ò ráyè wèrè láàárọ̀ yìí. Okay. Wọ́n láti ṣiṣẹ́. Okay. Please Koko, open that gate. Permission at your service. Kókó àbí kí ló ń pè? Tí wọ́n bá bí mẹ́ta láì dáa lọ sí ẹnu gẹ̀ẹ́tì yẹn kó lọ sílẹ̀kùn yẹn wàá rí tó bá jẹ́ ipò fẹ́ gba sálárì ẹ̀ nínú ilé tó bá fẹ́ gba sálárì ẹ̀ nínú ilé tó bá bí bàbá bá kú ẹ̀dá lọ sí gẹ̀ẹ́tì yẹn kí n rí ẹ. Sálárì náà ti ṣe kókó ẹ jẹ́ kí n dúró sá. No, it's okay Koko. Ó ti jẹun sínú orí ẹ̀ láàárọ̀ ènìyàn. Ìdátọ́lọ́run dá èmi, ìdáadáa ni. Ọlọ́run dá mi rádaràdà báyìí. Àdàbà tútù. Kókó èmi ni Ọlọ́run dání dàbí nìyẹn o. Dàbí rárá ò ní sọ wọn dání dàbí ní sọ́kọ̀ ifá àdàbà tútù wọn wà. Mi bọ̀. Ifá tí wọ́n ti tutù jù ẹ tútù ẹ tún gbóná wọ́n yẹ kó máa kó ẹ ní gbóná mímọ̀ bí wọ́n ti rìn ẹ́ gidi gan ọkùnrin máa ń tutù o ó máa tutù kó jẹ́ àwọn rẹ̀ jẹ́ lọ́wọ́ alálùbáríkà ọkùnrin ní ìmọ̀ dáadáa àwọn rẹ̀ ń gbé ní rédíò fún ẹ̀ ń dé ọ̀dọ̀ Kẹ́hìndé Fatai àwọn Kẹ́hìndé bá a lóye fún un sí wọ́n jẹ́ wọ́n ti jẹ́ ènìyàn jù àbá fún mi má tra yìí bá fún mi tó ti yẹ fún mi kàn bómi sọ ọ́nà ẹni jí máa sọ fọ́ mo jẹ́ èmi sọ ọmọ gẹ́gẹ́ ẹni sọ̀rọ̀ fún àmọ́ yóò ń gbóná ẹ́ àmọ́ bí wọ́n ti rí.
náà sọ̀rọ̀ tàbí Mr. King ọba afinimọ̀nà lọ́lọ́run. Bàbá wàláì alukuriyan ń fi tí aṣáájú ẹ̀dá Muhammad sàlámù fi ń búra sí. Ó lóun ò bímọ ẹnìkan ò bí ọmọ pọ̀ lọ́dọ̀ rẹ̀ kò sí ohun tí ó fi ṣe. Jẹ́ kó tètè dá wa lóhùn kíákíá a mọ̀ ọ̀pọ̀ ọmọ pọ̀ lọ́dọ̀ ẹ̀ ṣùgbọ́n kó fún wa ní ìta fẹ́. Á ké pé yóò sì dá wa lóhùn. Bàbá ẹ má wulẹ̀ jẹ́ aṣàròyé kankan. Á ké pọ̀ lọ́hùn yóò dá wa lóhùn. Ẹ wò bíi ṣé ẹ rí ìrètí ọjọ́ pípẹ́ ó máa ń ṣe ọkàn láàárẹ̀ ni ọkàn ọmọ mi ti ń ṣe àárẹ̀ 4 good years ọdún 4 nìyí tí ò lóyún tí ò bímọ ẹ bá wa bẹ̀ bójọkùnrin bójóbìnrin bójẹ́ twins kó dà sọ́dọ̀ wa àgbà. Á hàn tún odindi Kùránì kan fún wọn ni tó bá sì ti mú pẹ̀lú ògùn Ọlọ́run wọn ò bímọ. Èló ló máa ná wa. Bàbá èmi ò gbowó. Ṣé ojú ò lè bàbá àmọ́ bàbá wa àwọn ọmọ kéwú tí wọ́n hàn tún yìí kádùúrà lè tètè gbà gẹ́gẹ́ bí sàárà bó jẹ́ nǹkan kan á fún wọn ẹwẹ́gbẹ̀rún 12 wá pẹ̀lú ògùn Ọlọ́run. 12,000 kí ló dé ó pọ̀. Bàbá odindi Kùránì ni. Odidi Kùránì. Odindi Kùránì ni. Kò pọ̀ tó àpò odidi Kùránì ìwò tó àpò odidi Kùránì kò tó ṣùgbọ́n tí n bá kó 12,000 lẹ̀ ọmọ mi á lóyún á bímọ. ìlú ìjẹ́ kan ṣoṣo Ọlọ́run ọba. Àáfà bóyá ẹ̀gbọ́n mi clearly tí n bá fún yín ní 12,000 pé ẹ gbà kí n máa retí oyún àtọmọ. Bàbá wa pẹ̀lú agbára tó ń bẹ́nu àlùkùránì wọ́n fi ní ṣoyún wọ́n sì fẹ̀yìn gbọ́mọ pọ̀. Kò sí problem 12 á wà yayọ̀ ọmọ pẹ̀lú òkú Ọlọ́run. ojú ò lè kí ẹ ṣe gan ojú ò lè kí God bless you. ẹ ṣeun sáà ẹ ṣeun. It's not going to work like that. That is how it's going to be. Toye. Go, Felix. That is how it's going to be. Well, let me tell you something. Àwọn èèyàn a máa ń ṣe àwọn nǹkan tó jẹ́ pé bí ìgbà tí èèyàn kan risk life ẹ̀ ni. Sorry, à ń ṣe àwọn nǹkan tí a mọ implication ẹ̀. But tí result ẹ̀ bá dé, a máa ṣe máa káyà sókè a máa ní kíní gangan. But ìgbà tí kíní yẹn ń bọ̀, a mọ̀ pàwọ́ gan la ṣe kíní la wà pẹ̀lú ẹ̀. Let me tell you something. You have to wait for bed rest. You have to wait for bed rest. Toye, I have a lot of things I have to attend to. Like what? Like my business. See, look at you. Your business that is very much important than your health. That, my friend, why don't sorrow by now? Why don't sorrow by now? Let me tell you something. You are not in position to tell me that you are fine because you are not a doctor. So I'm in position to tell you that you are not fine. And I'm telling you now that you are not fine. Ìwọ náà wò, BP ẹ tó ń rise nsìn. Tí o bá kàn bá lọ báyìí, o lè lọ crash. Tó bá dẹ̀ crash gbogbo business tó gbọ́kànlé tó ń sọ pé kìnìyàn, ó kàn máa wà ń bẹ̀ ní ẹlòmíì ló máa bá bẹ́ẹ̀ ṣe. But it's better for you now to wait. Báwo ni BP mi ò ṣe ní rise pẹ̀lú àdúrà ilé tí mo ṣàlàyé fẹ́ fún ṣe mí? Then you take it cool. It is not everything ló máa attack bó ṣe wá. You take things easy. Okay, mo ti gbọ́, máa fún bed rest. Right. Time tí mo bá ti. No. What are you saying? O máa dúró nsìn. Tàbá ti dé reception nsìn, máa sọ fún àwọn nurse mi kí wọ́n mú ẹ lọ sí inú ward. Hey brother, are you in any way arresting me? I will give you private ward. Wàá lọ dúró ńbẹ̀ wàá. Ṣé o fẹ́ tì mí mọ́lé lọ́dọ̀ yín? Mi ti ẹ mọ́lé but mo mọ̀ ẹ́. Okay, don't worry, come. I will do that by myself. Don't worry, man. I know what I'll you wait, can do. I'll wait, I'll stay. You wait. I'll wait, I'll okay, stay. No, má jẹ́ kí n máa lọ. Ẹ jẹ́ ká jọ lọ síbẹ̀, wọ́n ṣe àmú mi lọ. Àjọlọ mo mọ̀ ẹ́ náà. Na wọ́n rọ ni. I know. Ó ní o gbọ́dọ̀ máa ọdún gbọ́dọ̀ máa bóde ọdún day by day o till I get my own. Kò yá àmọ̀ sọ́run ẹ́ double six ẹ̀ kẹ̀ ẹ̀ mẹ́ dúró máa lé ẹ́ kàbàkẹ́ ẹ̀ lọ́wọ́ ẹ̀ ní dúró. Ìwọ máa fẹ́ ìlú ẹ̀ pálẹ̀. Ok, ó ti yẹ mi. Mo yá wèrè. Mi sọ̀run ẹ́ mo jáde nílé jáde náà tún. Jẹ́ gbígbá dáadáa padà sẹ́yìn. Délé ó ti fàágùn jù. Ẹ má fàágùn. Àìwọ níbi tó máa fi sẹ́yìn wáyé. Madam Détutù. Kíjì kí jẹ́ sọ́fọ̀ ẹ̀ rè jẹ́ sọ́fọ̀ ẹ̀ ní packaging. Wọ́n beautiful, wọ́n wà delicious, wọ́n wà marvelous, wọ́n wà tantalizing. Kíjì pé ẹ̀ jókòó ní country. Ó jẹ́ kẹ́ ti fò lọ pé làwọn agbègbè irú South Africa. Àbí kẹ́ lọ sí ọ̀dọ̀ Light Magic ní South Africa. Àbí kẹ́ lọ sí Malaysia lọ́dọ̀ àwọn kan tí ń pè ọ̀sà ọlọ́yọ̀. Àbí kẹ́ lọ jókòó sí Amẹ́ríkà. Ìjẹ̀bú eyín ní gbogbo bẹ̀yẹn máa ń jọ lójú kó jọ mí lójú. Bí mo ṣe wà yìí mo ti rẹ́ni tó fẹ́ gbé mi travel out lọ sí Amẹ́ríkà ni nígbà tó ṣe wèrè mo sọ wẹ́ẹ̀nù mo ráyè òṣì. Àrè má da má dé tútù ẹ̀jẹ̀ kóńkó ẹ̀ máa rún ẹ̀ máa tútù dẹ́ẹ̀dẹ́ ṣẹ́yìn ìlú Amẹ́ríkà ẹ̀ ìlú rẹ̀ ìdáná ayé ìrìjẹ́ sọ́fọ̀ okùn fún wàrà okùn fún oyin ṣẹ́yìn Nàìjíríà náà ẹ̀dá ṣùgbọ́n àwọn ènìyàn pàtàkì wọ́n wà ní Amẹ́ríkà Ọ̀túnba Kẹ́ni Bello
Ìjẹ̀bú Mushin lè jẹ́ sọ́fọ̀ tí wọ́n máa gara tọ́kì àbúrò mi wà ẹ̀mí rẹ̀ ránṣẹ́ sọ́fọ̀ kódà mátà mọ́tò ó sọ́fọ̀ ohun ti gbọ́ AZD Mr. Mrs. ẹgbẹ́rógbé yán bẹ̀rẹ̀ sí bẹ́ẹ̀ mi náà tún sọ́fọ̀ Ìjẹ̀bú tí wọ́n sọ́fọ̀ last year ní anniversary wa ó lò wá kán ti pé àbùdù fèé fàtà eré plane yìí Nàìjíríà kò jókòó sí Russia ó máa láìkì mẹ́wò òun rèé o sutus òun rèé fún mi ní aago yìí ọmọ ẹ̀ máa gara tọ́kì Sly òun náà ń play Ọbago oníyàn pàtẹ ẹ wò kàn má ọwọ́ kan yẹn má sẹ́ndì méèlì rún ẹ wọ́n máa fún ẹ ní tíkẹ́ẹ̀tì ẹ ń bọ̀ náà rèé yẹn má travel dànù. mo ti gbọ́ ojú ọ̀sẹ̀ rẹ̀ Ọbago tó sọ yẹn ti pè mí rí but mo ní time ni. ẹ mọ Ọbago lè má gbé ṣéèdì méjì sọ́run ọkọ̀ 3.5 àdé ẹ má mọ nìyàn. ọmọ mi ní tipẹ́tipẹ́ ó ṣe dáadáa ọmọ mi tó ń ṣe dáadáa ni o mo lè jẹ ojú ẹ̀ ó máa ń ṣe dáadáa gan Ọbago. oṣù Ọbago oṣù lè tu wá ṣe kókó ní ẹ̀sọ̀ fọ ṣẹ́fọ̀sọ̀ ìgbọ́ o ìgbà àtijọ́ kọ́kọ́ ṣe rè o. Ìjẹ̀bú tù ní ká tú ẹ̀ síbí. mo sọ rún ẹ mi náà ọwọ́ ọmọ Ìjẹ̀bú wa 9-4 mi sọ rún ẹ má lè ẹ jáde ẹ jọ ẹ má bínú o madam o kó ọ̀rọ̀ méjì nífẹ̀ẹ́ béèrè àkọ́kọ́ níbẹ̀ ibi sọ ẹ bí dàgbà sí bẹ́ẹ̀ dé gbà mẹ́tì ṣe kékeré. Ìjẹ̀bú fọ́ ni o níbi tí mo gbé dàgbà èmi ò mọ àdúgbò mi ni rárá o Agége ìlú ńlá. Bẹ́ẹ̀sì ni wà. Ibẹ̀ lèmi gbé dàgbà small doctor. Ọmọ àdúgbò mi lèmi ni mo train ẹ̀ ọmọ tó ń tẹ̀lé mi gidi gan. Wẹ́n mọ̀ small doctor. Gbẹ́ngbẹ́ngbẹ́ng gbàgbó jẹ́ yé wá wọ́n ti gbé bọ́ká kọ́ọ̀tù wọlé ó yá gẹ́gẹ́gẹ́gẹ́ ọmọ burúkú atúndàbù. Àwọn òjì ni wọ́n gbé ọ̀kadà ẹ̀ n'Agége. Mo mọ wọn tọjọ kan ẹ lọ́dọ̀ Dre. Ní studio. Àwọn ṣíbí ń ṣí lọ́jì. Ṣíbí ṣí àwọn rè máa ń fọ́kadà ṣí ìyá. Bọ̀sọ̀ àwọn ṣíbí ń ṣí yẹn ọmọ mi ni wọ́n ọmọ mi gidi èmi náà ni mo train gbogbo wọn yẹn mo kàn sọ fún wọn ní pé mi fẹ́ wéèrè ẹ farabalẹ̀ ẹ má jà small doctor dẹ̀ gbà síbẹ̀ torí ẹ̀ náà lòun náà ṣe ṣoríire lẹ́yìn. Wọ́n èsì n'Agége náà ó ti kúrò ó ti lọ sí Ẹ̀gbẹ́dá. Owó ti wà ìgbà mélòó léèyàn fi ń dàgbà owó ti wà. Big estate. Owó ti dé. Ẹ̀rọ náà wọn. Àmọ́ madam ẹjọ́ question rẹ̀ jẹ́ sọ́fọ̀ wà very very important mo ti bẹ̀rẹ̀ náà ti jẹ́ sọ́fọ̀ kí n tẹ́ bìrì náà yẹn ẹjọ́ bẹ́ẹ̀ ṣe meet Mr. Felix company ọ̀run ẹ̀ relationship rẹ̀ bó ṣe jẹ́ ìfẹ́ mọ́ story yẹn. Felix ó ti pẹ́ tèmi àti ẹ̀sìn jọ wà ayé ògì báyẹn o báyé ẹ̀ ṣe kọ́ ni ẹ̀ ń gbà tí mo mí tẹ̀ èmi gangan ni mo tún ṣe ọ́. Omi sọ̀fọ̀ kẹ́hìn bá sọ̀rọ̀ kí Felix sọ̀fọ̀ kò kúrò ní àdúgbò yìí ó máa kúrò. Wọn bí dá nǹkan tí bá sọ fún ló máa ṣe tí ó bá ṣe ó ṣe tán tó fẹ́ gbé fridge. Sálọ́ ń bá sọ. Ìmú nǹkan tí bá sọ fún yín pé mo ò fẹ́ gbé inú estate yìí mọ́ o mo ò fẹ́ gbé inú GRA yìí mọ́ wọn bí jẹ́ ìdá ó máa kó ìmú nǹkan mo lè lọ gbé ní ghetto tí ìgbà gbé ibùsẹ̀ ló túkù tí mo lè gbé náà. Ẹlẹ́gbẹ̀ẹ́ ní Amadia. Amadia báwo tí òkè máa lọ gbé Labatio bàbá tí ò ṣe rí yẹn máa máa jẹun bẹ̀ máa máa sùn bẹ̀ máa máa mú bẹ̀. Ok ṣé ibi àwọn Sanyẹ̀rì dàgbà sáwọn Ibrahim àtàwọn òjòjà ló pọ̀nra jí kan dàgbà sáwọn abẹ́ apá orí pako. Níjọra ìyẹn ló kéré ju tómi máa ń ṣàn lábẹ́ ibo ni mo lè gbé máa gbé bẹ̀ wọn ò bí da àjọ máa gbé níbẹ̀ àjọ máa sùn bẹ̀ àjọ máa jí bẹ̀ àjọ máa jẹun bẹ̀ ni ìgbà tí ó fẹ́ kú. Ìyá àmọ́ madam bẹ́ẹ̀ ṣe mi sọ̀rọ̀ látàárọ̀ ṣúgbà kan wà nára rẹ̀ kàn mọ́ o ní sọ fún ẹgbẹ́ ní Agége rárá ẹ̀ ti ń fún mi ṣúgbà ọ̀dọ̀ yóò ń jọ ọmọ kan àrè ti bọ́ pàdé kó ní ẹ̀mí sáyé náà rọ̀ kó fọ́gbò kó ṣe dé náà pa po ọmọ yẹn máa ti yóò má da o kékeré àtijọ́ mi ṣe kékeré àì kó bẹ̀rẹ̀ sí mú ká tọ́nu ká lọ́sẹ̀ mi sẹ́ni ọmọ yẹn máa da o nípa àti ìgbà mìíràn mi bá fẹ́ kọ́ni àì orin Paso máa ń jáde nínú mo ti like mo ti fọrún jù akẹ́kọ̀ọ́ sọ̀fọ̀ ẹ gbọ́ pé Paso ti jáde gàgàgà àbí kí n sọ̀fọ̀ àǹtí ẹ̀mẹ́yìn wá o kúrú kó bá mo lè la anything mo lè lẹ́sùn mi lè la ma la anything slay mama mo like am slay mama. Èmi Ìjẹ̀bú ṣáyé ẹ fẹ́ bàjẹ́ ni a ti ṣeré ju ẹjọ́ ẹ̀kọ́ torí pé mo ti sọ pé kò kúrò lẹ́nu gate kó wá bá mi play ludo òun ló fún ẹ ní guts láti máa sọ̀rọ̀ báyẹn sí mi àbí ayé ẹ ti bàjẹ́ ó dà kó tiẹ̀ ti ṣí èrè kí ni gbogbo orí burúkú. Pẹ̀lú ògo Ọlọ́run ọmọ yóò finú ṣe mí yóò sì fẹ̀yìn gbọmọ kan.
mo ṣì kà. àwa náà ní jára mú ìmú fún yín. ẹni ìfẹ́kẹ́ jẹ́ ni ẹ̀ka ilé máa bọ̀. ìmú fún yín pẹ̀lú ìgbọ́dọ̀. ẹgbẹ̀rún méjìlá ní bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni 500 naira 24 tàbí 1000 ní 12 ló máa jẹ́. 15,000 làdéhùn wà. 12 làjọ sọ ṣé ká ṣe pè sí. àwùsùbìlà. 12 làjọ sọ èmi àti tàjọ dúró tí mò ń sọ fún yín wípé tí n bá ti mú 12,000 wá ṣó máa finú ṣoyún ṣé ẹ gbọ́rọ̀ mi dáadáa tí n bá kó 12,000 fún yín ṣó máa finú ṣoyún tí mò ń tẹnumọ́ 12,000. èmi mo sì sọ bẹ́ẹ̀ fún. èmi mi àti ìnájọ wa bẹ ṣe ká fòkù ṣe pé. àwùsùbìlà. ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dógún yóò ná wa àmọ́ ń fi kún ọmọ yẹn ọmọ mi ni ẹgbẹ̀rún mẹ́ta tó kù máa fi kún pẹ̀lú ògbẹ́rún yóò sì fún yín ṣoyún yóò fẹ̀yìn gbọmọkùn. àmín àfà ń tẹ́ sọ fún mi ni pé àwọn ọmọ kéwú 12 ni wọ́n máa sọ Kùránì kalẹ̀ ẹ̀mí ò rẹ̀ ní kankan. bàbá aṣọ ẹ má dá ọ̀tún ọlọ́run àwọn ọmọ tí ń bẹ lọ́dọ̀ náà dún 12 lọ iṣẹ́ yẹn ò pé ọmọ yóò fún yín ṣoyún yóò sì fẹ̀yìn gbọmọkùn. ṣé ó ti ń di ká máa dá ọ̀tún ara wa nígbà tó 12 ti ń di 15 ọkàn mi ò fẹ́ balẹ̀ mọ́. bàbá aṣọ àìṣe àlejò ara wa mọ́ ọmọ yẹn ọmọ mi ni. pẹ̀lú owó tí mo kó fún yín ọmọ mi á lóyún. ìjọ ni kí wọ́n gba iṣẹ́. tíṣẹ́ yín bá ti délẹ̀ wọ́n pè yín lórí aago. ẹ ṣe ẹ bá mi ṣe kó complete o pẹ̀lú ògùn odidi Quran lẹ pẹ má yẹ kán pẹ̀lú ògùn Ọlọ́run pẹ̀lú ògùn Ọlọ́run ẹ bá ń kà kó pé pẹ̀lú ògùn Ọlọ́run kò sí ẹ ṣe. My family, my home, my home. Hey, I love my wife, oh. I love my pikin, oh. ọmọ ògùn ó ṣe gan ṣé mi sọ wọnú báyìí. òun rè já. ẹ máa rí ẹsẹ̀ nírò. 200 naira. bá mu ṣe ń jẹ 100 naira kí ló ṣẹlẹ̀. kò sí kankan. sẹ́rí pé oníṣọ̀ lẹ́nu ní báyìí. kí ló rí. ìgbà tẹ́ fẹ́ wọlé ń bẹ̀rẹ̀ kí lẹ sọ fún mi. n tí mo sọ fún ẹ ni kí mo lọ junction ó dẹ̀ lọ 100 naira o ní kò sí change mo ní no problem. ṣé problem tí wàá wà báyìí sí. nínú yẹn kó bá sọ problem kankan sí ṣé 1,000 odidi ra múlẹ̀ dán àbí ṣáà fún ẹ ní orí òpó ọkàn àbí ṣe 200 naira náà tó bá mú 200 naira change jàre. ẹ má wọ. kí ṣẹlẹ̀. ẹ̀yin ò ṣe èmi o. má ti kò bá bọ̀ wá o lè lọ kí ló ṣẹlẹ̀ mo lè lọ ọ̀rẹ́ kọ́ mi sá lọ. mi ì tí ì lọ mo kò fẹ́ ṣàlàyé fún wọn. ojú ọ̀rọ̀ gbogbo kò ní níbo ni. tẹ́ bá ti ṣe tán ẹ̀yin méjèèjì ẹ máa wá ṣe láàrin. ìwọ tó wọlé àgbàlagbà ojú ọ̀la àgbàlagbà. wà á kó ní tiẹ̀. àṣẹ o. wà á kó ní tiẹ̀. èmi ni mo sọ bẹ́ẹ̀ fún. ojú owó lẹ́ra àgbàlagbà. sọ ma ṣe ọmọ mi. owó máa sá fún ni. ọmọ rẹ bá ti tẹ̀lé stable yẹn fẹ́ ṣe máa ṣe kákàkiri yẹn. adáadáa oṣì. ẹ mọ owó adájà rè é irọ́ ẹ má lọ. ó fà mí kẹ́. tó sọ fún owó ròǹjulẹ̀ olè disapia ẹ lè lọ. mi ò gbọ́n tó wú. àṣìṣe sọ fún owó ròǹjulẹ̀ mẹ́ṣẹ́ mú yẹn ẹ lè gbéra. mo lè disapia. àwọn ritualist ìfọ̀nyẹ́ mi ṣe káàkiri. èyẹ lè mọ owó kó lè disapia. bẹ́ẹ̀ ni ra. thanks for the information. you are welcome sir. ẹ má yìí lọ akẹ́bá mi agbára mi tó wọlé ẹ mú owó rẹ tọ̀dọ̀ mi. ẹ jọ má bínú èmi ò gbọ́ èdè Yíbò sọ Yorùbá. irọ́ Yorùbá náà mi sọ yóò gbọ́dọ̀ sọ fún èdè ní yóò lọ́lẹ̀ ní sẹ́fẹ̀ sọ fún kó ní ma sọ fún Ọlọ́run. Yorùbá ni. Yorùbá Ogun State. Ogun State. Níjẹ̀bú. Ìjẹ̀bú ni. Àwùjalẹ̀ ni. Àwùjalẹ̀ ni. Sorry, one thing about Ìjẹ̀bú ni wípé wọ́n máa làwọ́ láyé o. Ìjẹ̀bú má ṣe yan o. Kò sí ní tí Ìjẹ̀bú ò lè fi tọrẹ. Ìjẹ̀bú tó lè sọ pé ok ẹgbowó yìí ẹ máa mú lọ kí n máa fẹsẹ̀ rí lọ. ojú ò ní jẹ bá a kí kábíyèsí. bá a ṣe ń sọ náà irú ẹ má ìṣọ́ra. owó mi jù. irọ́ mi sọ̀rọ̀ nítorí sọ fún owó rẹ̀ náà ẹ mo sọ fún kó kété bá dàgbà ọmọ ayarin àìrán máa mú. tó kété bá dàgbà ó máa kú ni. lọ́nà ìṣe má jẹ́ kí n kú. ọmọ tó ṣẹlẹ̀ ọmọ nǹkan tó ṣẹlẹ̀ èmi àti ẹ a gbọ́dọ̀ máa jà lórí nǹkan tí ó tó kankan. oyè mi ohun kí mi gírígírí. ààrẹ àràbàrẹ ó gbèyẹ̀kúrẹ́ mi ṣé bàbá mi lù ìbá kó fi mí ṣe bàbá lórí wọn àdìbá fún Ọ̀rúnmìlà ìgbà tí Emirates àdìbá fún fly Emirates tó kúrò l'Amẹ́ríkà ó ń bọ̀ ní Nàìjíríà ó gbọ́ ó gbéra ó dọ̀dọ̀ Dubai ìyẹn ọlọ́jọ́ àbànà ìyẹn olú níná lówó èèyàn yànyàn èèyàn Kẹ́hìndé Fatai èèyàn las kẹfọ ẹ má ṣọdún fa ẹ má ìjáde ẹjọ dédé mo ti ṣètò lẹ ẹ má jáde ọdún fẹ́ ra wúrúwúrú ó rọ bàbá mo ti gbọ́. excuse me Àwùjalẹ̀ má bínú tó rẹ mo fẹ́ béèrè ìbéèrè kan àti bá a fà ní. rárá o
láwa nìkan yìí ni. Irọ́ o yẹn máa ń ṣàfàyàn wọ́n máa ṣe kẹ́gbẹ́ sọ̀fọ̀ gbẹ́ngbẹ́ngbẹ́ wọ́n ti gba penalty rọ̀ lórí gbò wọ́n bọ́ọ̀gù lórúkọ. gbọ̀ngbọ̀n òkè gbọ̀ngbọ̀n òkè òmìnira. Tàlíyé máa bàtà tó ń ro. Òkè òmìnira. Òkè máa bàtà tó ń ro. Bàtà tó ń ro. Bàtà tó ń ro láròjù. Ó ṣe tán àtìyá ni. Gbọ̀ngbọ̀n òkè gbọ̀ngbọ̀n òkè. Ẹni ìjà òde bá ní pera ẹ̀ lákìkanjú ọkùnrin. Ẹni ìjà òde bá ṣéun ní pera ẹ̀ lákìkanjú ọkùnrin. Ẹ káàbọ̀ sà. Kókó. Yes sir. Kókó. What happened to your head? Bá a máa ṣe rí èèyàn kẹ́yìn mo ṣe ń bí nìire yẹn o. Kí ló ṣe orí ẹ gọ̀gọ̀? Irun ìṣẹ̀lẹ̀ ń sọ̀fọ̀ yín sọ̀fọ̀ kí n lára run ní ìmá jẹ náà rọ̀ àfi bí ọmọ ní búrẹ́dì bí ó pariwo ní búrẹ́dì tó ń tẹ́ wà gan ìmá ṣìgẹ́tì rà ṣìgẹ́tì ẹ̀ yóò fi wá fi gbóyìn lórúkọ mi. Kókó ó ṣẹ̀ṣẹ̀ máa ṣí géètì inú ilé yìí inú ni géètì ń ṣí sí báwo ló ṣe gba ẹ lórí níta. Ò tán ra inú rò máa ń ṣe àmọ́ kókó bẹ́ẹ̀ gan sọ̀fọ̀ ọmọ ní búrẹ́dì yẹn ò nẹ́yìn àti sọ̀fọ̀ ti gba pẹ́nátì lọ tó ìnàdọ̀ mi. It's okay, it's okay. Ṣé o ti lògùn sí? Mo ti lògùn mo ti lo dàgà tó ń ti fẹ́ síkì òun rẹ̀ jẹ́ kí n strong. All right then tó bá di lọ́la kó béèrè pé nǹkan tí mo fẹ́ fún ẹ nǹkan màá arrange owó kékeré kan fún ẹ kó fi tọ́jú ara ẹ. Dókítà dẹ̀ ti sọ 75,000 rìn máa sọ Dr. Lanre wọn kan ti ń pè abẹ́rẹ́ mẹ́ta rìn máa gbà for 3 days. 75,000. 75 wọn kì í ní ẹ̀kọ́ má bàa ní tata nọ́ọ̀sì nù. Máa rìn màá ṣètò owó fún ẹ. Ẹ ṣe jàre. But wait. Yes sir. Apart from gate tó gba ẹ lórí ṣé kò sí wàhálà kankan nílẹ̀. Wàhálà láàárọ̀ ọ̀sán lálẹ́ èsì àmọ́ nítorí sọ̀fọ̀ bíbélì ti jẹ́ kó yé mi sọ̀fọ̀ ní búdó àwọn olódodo ìrù ayọ̀rà máa gbọ́ nítorí sọ̀fọ̀ ìpè o Ọlọ́run ló pè Mósè o ó sì ránnu wá níṣẹ́. Kókó ṣé kò sí wàhálà kankan nílẹ̀. Ẹ má jẹ́ kí n purọ́ látàárọ̀ ilé ohun tútù kẹ́hìn fọ́ ọkàn ara ògiri tútù àìrà ń bọ̀ nílé oníwẹ̀rí ufu wàhálà kẹ ilé ìkẹ́ fọ́ ọkàn ògiri ṣá àmọ́ kókó ọ̀rọ̀ rẹ̀ wà. Kówó tún ni. gbégbé ẹnu ẹ sàn. I'm fine. And you? I'm fine, thank you. Kí ló fẹ́ Johnson? Ó ń ṣàlàyé ọ̀rọ̀ kan fún mi. Máa túnjọ́ kiri here and there. Ó fi ṣe é ni. Ṣé o ti sọ nǹkan tó ṣe é lórí fún wọn? Mo sọ fọ géètì rẹ̀ dá fi. Honey, please take it cool. So that ó ti sọ nǹkan tó ṣe okay nǹkan báyìí ló ṣe ẹ́ o. Ó dẹ̀ wá sọ fún mi láàárọ̀ yìí. Mo dẹ̀ ní kó tweet ẹ. Kí ló tún fẹ́ jọ́? A ní conversation tó fẹ́ sọ ní kọ̀rọ̀. Gbẹ́nu sàn. Idiot. For contract sọ 75,000 owó yẹn. Kókó máa fún ẹ. Ṣé gate ṣáà ló gba ẹ lórí? Gate yẹn wà bọ́ tó náwó ayé. It's okay. It's okay. Ma arrange your. Suzanne, please let's go inside. Ẹni ìjà òde bá ní pera ẹ̀ lákìkanjú ọkùnrin. Ojú ọlọ́rọ̀ tètè náà wà ní wọ́n ẹbí jọ́rẹ̀ mọ́ ara mi. Ṣé kéjì ti lé ohun ti ṣe bí ọdún mẹ́ta pé èyí tó gbá mí ọ̀nà ìgbà àti kéjì rẹ̀ gbá mi àti nínú ọ̀gẹ́tì kó sí kéjì rẹ̀ gbá mi owó wà náírà èmi àti rẹ̀. Ó kẹ́ máa padà gba ẹjọ́ kan agbára Ọlọ́run. Ó máa ń la ìgbòho tó wọ́n tàbí nínú owó. Ẹ fún mi change mi nà gbogbo nǹkan tí gbogbo èèyàn ta wá so tẹ́ ta ní 1 million fèmí kí ló happen gan. Iye tẹ́mi máa ta tèmi nìyẹn 100 naira ni. 100 naira lẹ́yìn máa ta. 100 naira máa ta. Èló ni Yasukudi ń ta fún wa. Mi ò mọ̀ pa Yasukudi ṣọ́ọ̀bù tèmi lélẹ́yìí èmi ò mọ̀ pa ti Yasukudi tó bá yẹ pé Yasukudi ló fẹ́ bá arajà lọ rà ń bẹ̀ tó bá ti mọ̀ kókò tẹ́ lọ́rùn drop ọjà tèmi kò sí jànú ẹ̀ ilẹ̀ tuntun mo fẹ́ close báyìí jọ torí Ọlọ́run. Kémi drop ẹ̀ kò sí fẹ́ lọ fi wọ́kàn lé ní kí n drop ẹ fi yẹn lẹ́jọ́ ẹ wò ẹ fún mi change mi o ṣẹ́yìn gbé Shoprite wá síbí. Mo drop ẹ̀ tí o. Kí ló ń ṣe? Kí ni? Kọ́ṣẹ́ olè mo dé mo dá ẹ mọ̀ Ọlọ́run yẹ kílẹ̀ ti ṣú gbogbo wa wèrè ní bàbá ìfàlà lẹ́yìn ìwé ẹranko yìí ó lè amúrọ̀bà olè wà nírọ̀wò olè má bẹ̀ pò mo dá ẹ mọ̀. Mo dójú ẹ mọ̀ wà á rí tí màá ṣe fún ẹ àdùnní gbà mí ó lè ti pọ̀ ládùúgbò yìí o ó dẹ̀ débí ó dẹ̀ wọṣẹ́ employment bá nǹkan jẹ́ o ó dẹ̀ wọṣẹ́ tàn trọ́sà sórí ọ̀nà employment tó wà lù í gangan ó ń bá nǹkan jẹ́ o ó dẹ̀ wà bí ó dress dáadáa bí alákọ̀wé
ó dẹ̀ jí mi lọ́jọ́ ó dẹ̀ sá lọ. àbúrò ilé ayé. ẹ má bínú àtọ̀nà ni mo ti ń gbóhùn yín bẹ́ẹ̀ ṣe ń kígbe. ìwọ ló wá jẹ́ kí àyẹ̀ jẹ mí. kí ni mo tún ṣe. tó bá jẹ́ pé o tètè dé by this time a ti palẹ̀ mọ́ kò dáa. ẹ má bínú mo ní kí sáré yí ọ̀dọ̀ ọ̀rẹ́ mi kan ní bí tráfíkì àdúgbò wọn ṣe lọ sí mi mọ́ bẹ́ẹ̀ yẹn nìyẹn. wà á dẹ́gọ̀ kadà ṣé ń bí ẹ mọ́tò ni èmi tí mo jẹ́ bàbá ẹ̀ gangan mo sì gọ̀ kadà lọ́sàn-án kilo lè tó bẹ́ẹ̀. ẹ má bínú bàbá mi. kò sí problem kò sí problem tí mo mi mú ó ti lọ́wọ́ tó lè mú mi. ọ̀rẹ́ mi ńkọ́ ó wà dáadáa ìkẹ́ náà ńkọ́. àyè tiẹ̀ wà dáadáa ń tiẹ̀ ó wà dáadáa. bá mi kí ọ̀rẹ́ mi kó máa gbọ́ kó ní mo ní kó máa kí kémi gan dẹ̀ máa gbọ́ fúnra mi o gbọ́ my only friend my best friend ìkẹ́ wo bí ọmọ àjànà kúrò ní yàrá ọmọ tẹ́yà bá ti bí ẹ̀yà ló máa jọ ojú òní tiẹ̀ Àdùnní n tí mo fẹ́ gbé fún èyí owó ńlá ni má sọnù o má misuse ẹ̀ kó o lò ní o má jẹ́ kí 43,000 mi ò wọgbó o. 43. bẹ́ẹ̀ ni. owó tó tó yẹn ni. ó jù bẹ́ẹ̀ lọ o torí ara lé ló bá mi ṣe ni o. jọ torí ọlọ́kọ̀ wá ń ṣòwò yẹn bí o ṣe wàhálà àti wàhálà tí mo ṣe lórí ẹ̀ torí ọlọ́mọ àti wàhálà mi wọgbó lò ó sàbólóògùn ṣe pé o. Tíre ẹ wo bóyá ìṣojú rẹ bóyá rí. ṣé ìwọ ìfẹ́ lóyún báyìí ẹ wo bó ṣe ronú àti ìgbéjáde ní kiri ìtọ́ ẹṣin ní pẹ̀lú kerosene kí ló ṣe ń ṣe báyìí náà kí ló ṣe ń ṣe báyìí ẹni tó bá ń wọ́ ọmọ yìí kọ oògùn kí ló ṣe wọ́n ti fún ẹ ní nǹkan tó ní ìdí kò jẹ́ náà wáyì sórí bó ṣe wà yìí gàásì kan láàárọ̀ gàásì kan lọ́sàn-án gàásì kan lálẹ́ fún ọjọ́ méje ni. ìgò white yẹn kọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀. ìgò kan o kí ní cup kékeré tó ń sórí shinap ò ní o kó o lò má fún yàn lò. ṣé wọn kọ má mú bẹ́ẹ̀. má fọkọ ẹ lò tó bá fọkọ ẹ lò ọkọ ẹ fẹ́ lóyún nìyẹn ikùn àtòdìdì màálù má fún lò má fọkẹ lò má fọ rẹ lò má gbé sínú fíríjì o. ti gbọ́ yín dáàdì mi. ojú ò ní tiẹ̀ o. ẹ fún mi lẹ́nu. gbogbo nǹkan ló gbogbo mi yìí ṣé bóun rè é. bàbá mi à ó máa bẹ̀rẹ̀ jáde. gbogbo nǹkan ló sọ di bàbá ẹ wá ọmọ nígbà máa ṣe lẹ́sìn. sáìsì kí ni ìbàtọ́ ọkọ ẹ náà. ẹ má ṣe ìyọnu jàre ẹ. Oh yeah yeah, say yeah ma ke ya, dumini no, dumini. Oh, dumini no, dumini no, dumini no, Baba, dumini no, dumini no, ke mi mama koro, I am me. Dumininu, 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 Baba, Dumininu, Dumininu, que mi mamá coro la emi, Seye, Sade, Kamaze, Yaki, Dumininu, Baba. Kẹ́mi mama koro láyé mi, ojú àánú rẹ̀ wò mí. Dùn mí nínú, dùn mí nínú, dùn mí nínú, súre fún wa lónìí. Dr. Queen, how far is it? I'm sorry, it's not. But ẹ má jẹ́ kí yẹn kó bá yín ní inú jẹ́. Àwọ̀lá rí pé a ti ń bẹ̀ látijọ́ yìí. Á dá wa lóhùn. Kò ṣe nǹkan tí kò lè ṣe. Dr. Tolú, ìrètí yìí pẹ́ jù. Ó ti ń ṣe ọkàn mi láàárẹ̀. Ẹ má jẹ́ kó ṣe ọkàn yín láàárẹ̀ kankan rárá. Ṣó ti yé yín? You don't have any problem. Likewise, your husband. Nǹkan tí Ọlọ́run máa ṣe ni. Okay, so why have I been puking then? Typhoid malaria. Oh, sugar. And you have to wait for the treatment. So mo ti bá àwọn nurse sọ̀rọ̀. So tẹ́ bá jáde ńsìn, wọ́n á take care yín. So ẹ má worry. I know everything is going to be all right.
And by God's grace, I know that, and I believe that. Hi. Pero. Kí ló ṣe mí? I came to see my doctor for checkup. Perola, you see, I've been searching for you. And, okay, I am sorry for everything. Please, would I? You know what? Onomishiji, I live at a very far place. I have a long way to drive. Wait. Please. Can I at least have your number? Please. Òun ló ń pèsè ẹ̀, àmọ́ kò nílò ẹ̀. Ọba tí kò bímọ ni, ẹnìkan ò sí bí. Àwa la nídìí ẹ̀, ṣùgbọ́n kò ní nǹkan kan láti ṣe fún wa. Kí ló wá dé tí ó ṣe fún mi? Kí ẹ̀ṣẹ̀ mi gangan? Gbogbo orúkọ tí mo mọ̀ tó ń jẹ́ ni mo ti pè é. Èwo ni mo fẹ́ sọ bẹ́ẹ̀? Ṣé odindi Kùránì tí wọ́n rún sínú ọ̀tún fún mi tí mo gbé mu ni? Àbí tó oríṣiríṣi tí ò nóǹkà tí wọn náà gbà wá láti inú church? Kí ló kù tí mi ti ṣe gan? Sùúrù kì í pọ̀ jù. Tí kò bá ní tó. Èmi fúnra mi gan ojú tí ń gbà tí kò ní tèmi gan fúnra. You deserve a child from me. That's the only thing I can do to say thank you for your kind gestures and everything you have done. Oh, complain rárá. It's okay. Let's forget about it. Jẹ́ ká sùn. No need to understand. Wow. My baby, I've missed you, my love. Ma, stop. Ṣé kò sí? Wọ́n rò pé ìjọba àti wàhálà tó ń fa ẹ̀yẹn ti yú ẹni. Anyway, mi miss ẹ. Leave me. Ṣé wo miss me? Kí ni fàárí eré tá máa ṣe tó dẹ̀ máa dìjà lẹ́sẹ̀kẹsẹ̀? Mi ò ní energy fún gbogbo aláìjà. Kí ló mean? Ṣé ní òdùn yín pé mo sọ pé mo miss ẹ ni? Ṣó fẹ́ gbọ́ tọrọ? Èmi ò miss ẹ o. In fact, nǹkan tó burú jù tí mo gbọ́ ní oṣù yìí ni pé o miss mi ò miss ẹ àtọ̀. Kí ni gbogbo rọ́bìṣì? Kí ni gbogbo òṣì yìí gan? Mo dé ń bẹ̀ sọ̀rọ̀ látẹ̀kọ̀ òde ń tìkọ̀ ń tìkọ̀. Èmi ń tìkọ̀. Máa gbọ́rọ̀. Ṣé obìnrin alálùbáríkà kan máa ń sọ̀rọ̀ bó ṣe ń sọ̀rọ̀ lẹ́nu ìyàwó lé èmi ń tìkọ̀. Ohun mi kí n tìkọ̀ ni. Ohun ẹ̀ kò tìkọ̀. Bó ṣe máa ń bẹ̀rẹ̀ nìyí o. Bó ṣe ń bẹ̀rẹ̀ nìyí o tó bá yẹ wọ́n sọ pé ìyàwó lé yàn lé o. Yàn lè tó bá wọn ẹ̀ kò yàn. Mo ti sú ẹ àbí? Mo ti sú ẹ. O ti ń ṣe ń ta àbí? O ti ń ṣe ń ta. Ìwọ ọmọbìnrin ṣé mo pé máa sùn ṣá? Ṣé mo pé máa lọ bí iṣẹ́ lọ́la ṣá? Máa sọ fún kí what? Let me sleep. Ìwọ kẹ́ tó bá ní òní sùn lẹ́nu òní ní sùn náà nìyẹn. Àṣà ní guest room. Ókè ò ní lọ sẹ́ni ibẹ̀. Ò ní lọ sí anywhere. Mo ti gbọ́. Dádì Keolúwa. Oh, ẹ lè ráyè wá gbé school. Kí máa fi cab máa gbé Ìkẹ́bọ̀ lé.
Okay, sir. 7,000 naira ní cab máa gbà. 7,000 naira, sir. Oh, kò sí problem kí lọ gbé. All right, sir. All right, sir. All right. Àti délé tán báyìí. Bàbá ńlá business rẹ̀ lélẹ̀. 7B. Mo gbé káàbó pọ̀ jù wọn ò gbọ́dọ̀ gbà ju 2.5 lọ. Báyìí tún ni mo fẹ́ gbọ́kadà gan-an. Ọmọ yìí máa sán lé kẹ́yìn bá gbé gbọ́kadà. Cab. Hello? Hello, báwo ni? Ibo ló wà? Wo business call yọ ní sáré máa bọ̀ wájú school sin. School máa ti close balẹ̀ yìí tún wá. Bóun fẹ́ gbá báyìí. Hello, Brother Marufu. Ṣé ń gbọ́ mi? Hello. Máa pè yín padà. Good afternoon, sir. Sorry, do you work here? I'm a teacher here. Oh, you're a teacher here? Yes, sir. That's beautiful. Mo fẹ́ make inquiries nípa báwọn ọmọ ṣe máa wọ school yìí fún enrollment. Oh, let's go in. Ẹ jẹ́ ká wọlé. Ẹ̀yin ò lè ṣàlàyé fún mi ni kí nǹkan fi mọ bẹ́ẹ̀ ṣe ń ṣe ni. Why mo lè ṣe? You see, I'm àkọ́kọ́ gba form. Then after the form, I'm going to share our assessment to know the right class, let's fix it into. And after that, just the school fees. Oh no, whatever you're in charge. I'm up to the task. I can afford. In fact, we are the best in this facility, sir. No, she's one of our people. New boss to man down money. Oh, I need. But usually that day, Luma angry. But I'll call me pay and leave at Moasile. Oh, okay. I just got a small family in here. I'm close with the family. Even all people school, but I need relationship to that. Yeah, what's the name? Carry the fashion, sir. Oh, fashion. Yes, sir. My own fashion. Anyway, my name is Felix Ajewale. Oh, it's nice. Pleasure. Nice to meet you too. Cutie, how are you? Elsa. Hello, sweetie. You're so cute. She's brilliant. Daddy, that's so sad. Okay, she honorable landlord. Junction landlord, sir. Mo le lift you so that my son come in. Oh, that would be good of you, sir. Wàhálà irú pàlàpàlà wo ni gbogbo eléyìí náà? Madam, ní sùúrù. Àkí ní sùúrù látàárọ̀ ó dín dín ọmọ. Ebi náà ti ń pe nọ́mbà ẹ̀ látàárọ̀ kan sọ náà reachable jẹ́ kí n tún try. No reachable, no reachable. I told you! Mo ti ń ṣàyẹ̀ látẹ̀kọ̀, mo ti fẹ́ pèpà lórí fóònù yìí, mi ò get through. Ó mọ kọta máa ṣe jẹ́ kí bóyá ká lọ sí school. Tẹ́lẹ̀ nǹkan àjọ máa lọ náà ni ó yá. Ọlọ́run ṣe mà wọ́n ti dé mà o wọ́n ti dé mà o wọ́n ti dé. Good afternoon. Kí ló bá àpàlà wọlé wá ṣe yẹ? Mo ti ń ṣàì nọ́mbà yín látàárọ̀ kò lọ. Ẹ má bínú, ìgbà tí mo dé gate mo tún check phone mi tí mo realize pé ó ti kú. Mr. Bola, kò ṣe pé a bínú rárá. Mr. Bola, ẹ ti káyà wá sókè jù. Ẹ má bínú. I'm really sorry. Èló ni owó cab tẹ gbé? Oh, 7,000. 7,000. Yes. I'm sorry, ma'am. Okay, no problem. Thank you very much. No problem. All right, Ikeoluwa, goodbye. Darling, high school today. Fine, mommy. What happened when you were coming back?
Everybody thanked us. Who? Felix? Felix. Ha. Day 2-2. Ijebu. Day 2-2. High five. I want you to know something about love. There's definition that says, if I tell you, say I love you, my body and my money, it's yours. And even Fasasi and Gusi, it's meant for your body. I can even say 30 billion for your account. Into shop for Ibamire, day to job. Má ṣe gira mi. Má ṣe gira ro mo into shop for puchu. Ma yo mo chuku. Yeah, mo ti for them like you into shop for the first time. Well, you can define it for yourself. What from you define shop for. You that be black and cash rate cover ojú rẹ̀. Show more. Online mo ti for re, wo na de se kiri, mo ti for mi. Ko gbo shop for. Oya waterfall on me. Oh yeah, waterfall on me. You know with you. Wow. You don't mean it. Yes, don't think. Oh wow. What's your mom getting here? Date it too. Jọ mo fẹ́ kó sọ ìyàtọ̀ rẹ̀ láàrin èmi tó ti Felix because mi mo nu rẹ̀ nara rẹ̀. Jebu. Ufo ni go man forehand me. Felix. Ó ṣe máa fi rẹ̀ wé, ó ṣe máa fi rẹ̀ compare. Felix báwo. Ìwọ tún jẹ́ pé ṣé te yín ẹnu ẹ tó funfun nene la fẹ́ sọ ni. Àbí gbogbo orí ẹ tó dúdú tó ń dá mi lọ́rùn bí pé ọṣì ló fi pa gbogbo ẹ̀. Ohun gogo lóhùn. Okay, ẹlẹ́kejì. Jọ, from your own observation, can you tell me how do I look? Bí mo ṣe no, just describe me in one word. Ibo ni kí ti bẹ̀rẹ̀ náà. Ṣé ti yín ẹnu tó gún wege ni? Àbí ti torí ẹ̀. Ọlọ́run. What's the name of this guy? What do I call him? Ṣé mo bàbá tí wọ́n pè ní Wizkid yẹn? Wizkid kẹ̀. Ọmọ rẹ̀ ìwà yáàyì. Òun kẹ̀. Ojú ẹgbẹ́ síta. Kò lè dúró lẹ́gbẹ̀ẹ́ níbi tó bá dúró sí Sandy. Sá lòun níbi tí wọ́n bá dúró sí. Ṣé dídúró ọmọkùnrin la fẹ́ sọ ni? Àbí ìṣọwọ́ sọ̀rọ̀ ẹnu ẹ̀. Ẹni rẹ̀ mi àti ẹ̀dá àjọ contest ní gbòòrò ohun there's no lot. Ìgbà wọn fi jẹ ọ̀nà rẹ̀ tó ń pè mí as a person as a money don't try it again. I don't do that. Mi lè compare again. Ẹni lè jẹ́ ọdún gan. Ọ̀nà ẹ̀mí sàlẹ̀ àmọ̀ bí mi dùn náà dọ̀ra. Ọba gògàn kò tó bẹ́ẹ̀ lẹ́gbẹ̀ẹ́. Now you know the truth. You didn't remember pé mi not to come and show for mo fine, mo look gorgeous, mo look tantalizing. Okay, ọ̀nà ìjẹ́ ọ̀rẹ́ mi ní Russia, kàn ti pè Kẹ́hìndé Fatai, àwọn Sly, àwọn Ọbáfẹ́mi Martins, Ọbágo, àwọn ọmọ Go. Wọ́n fine to me. Okay now, ṣé tẹ̀yìn mi ló fẹ́ sọ ohun rẹ̀? Sexy, dédé àwọn ọ̀ṣẹ́ wọn fíìmù fọ́ọ̀nù láyé. Wọ́n ti bẹ̀rẹ̀ sí pé mi sọ fún ọmọ mi jẹ́ àbàṣẹ́dọ̀. Bẹ́ẹ̀ sì pé mi lè ṣàì sọ fún kí màníjà mi kó lárí wọn. Okay, owó rẹ̀ o. Ṣé torí yóò fẹ́ sọ ni? Orí rẹ̀ dúró yìí. Owó rẹ̀ o. Ẹsẹ̀ ẹni rẹ̀ tún ní irú orí yìí. Ìyẹn ti kúrò, ó ti lọ Michael Jackson à. Ohun rẹ̀ tájọ mi ṣe. Orí rẹ̀ fáyìn. Wo in fact, ó mọ̀ ìrora máa kọ́kọ́ ṣe. Dìde sókè. Dìde sókè. Ojú Felix ní ìgbà ọmọ sọ fẹ́ sí níbi náà. Ó máa ṣẹlẹ̀. Ṣé ó ṣẹlẹ̀ rẹ̀ yẹn o? Oh baby, pepper dem gang. Oh baby, oh baby, Shinko ẹkùn. Oh baby, if I tell you say I love you, my body, my money, na your own, oh baby. Oh, Fasasi and Gusi for your body, oh. No do, kuraga, femi, oh. Oh, Òkè gbọ̀ngbọ̀n, òkè òmìrà, tàlíyé máa bàtà tó ń ro. Òkè òmìrà, bàtà tó ń ro. Bàtà tó ń ro. Bàtà tó ń ro. Ǹjẹ́ kó lórí mi kó fojú olórí mi gún kí fojú olórí mi gún kí èmi láyé mi. Mi ò kí n ṣe olórí ẹ ọlọ́nkọ̀rọ̀ mi kì í ṣe wọn bá nǹkan tí mo ṣe fún ẹ ọ̀rọ̀ dúpẹ́ ọ̀rọ̀ tó fi san mí ẹ̀ náà dá.
mo ń béèrè lọ́wọ́ ara mi pé kí ládé tuntun máa wá lára ru kókó. tó fi ṣe nǹkan tó ń ṣe nínú ilé mi wọ́n á realize pé irú béèrè tí mo ń béèrè mi ò dáa. After all, èèyàn ní kókó náà Adétutù ló kàn. Adétutù, mo ti fẹ́ sún ẹ̀jẹ̀ tipẹ́ ṣùgbọ́n mi ò mọ ọ̀nà tí màá gbà ṣe. Kókó, oore ló ṣe fún mi o. After all, ìyàwó alárédè la ṣe olórúkà ni wa. Mo dalẹ̀ dédé kọ́. Ìwọ gbọ́n lè pọ̀ tí màá fẹ́ pa òun lára láti sùn jẹ. I've been wanting to send you packing for a very long time. Ṣùgbọ́n ṣòro ṣe fún mi. Now, Adétutù, I want you out of my house. No! Now! You are giving me the chance opportunity to send you away. And that is exactly what I'm going to do. Even after tomorrow, we'll leave Badama. Tó bá ti kẹrù ẹ̀ jáde, ayé kò fẹ́ mú kankan jáde nínú ilé. Ṣé pé mo fọwọ́ mi kàn ẹ́ rí? Má tì mí o. Má tì mí o. Ìjẹ́ kí n máa la ṣe géètì wọn. Ìjẹ́ kí n ṣe géètì wọn. Ṣorí wọ, tó bá tún sọ̀rọ̀ mi, máa ń la orí ẹ̀gbọ́n kiri wá dé kú. Tó bá kú, ẹnì kankan ò ní bí mi lẹ́jọ́ o. Máa sọ pé mo ṣì mí bí nítorí pé mo ka ẹ̀ mórí ìyàwó mi. Please let me run myself. Mo ti fi gọ̀nà ṣáá. Ṣàbàyẹ̀! Ayé mi ti pẹ́! Èmi rẹ̀. Kókó! Adétutù. Kókó! Madam Adétutù. Kókó! Èmi o, èmi Adétutù. Rárá o, mo ṣe ríre o, mo ẹ máa ń pèrè ńlá lẹ́ẹ̀kẹfà mi kọ́ mo yẹ kí wọ́n padà. Ọlọ́run. Ẹni mọyì wúrà ló yẹ ká fi fún. Ẹni mọyì wúrà ló yẹ ká fi fún. Ìwọ ládé orí mi, ìwọ lẹ́ni tọkàn mi fẹ́. Máa kẹ́ mi lọ o, nítorí ìwọ mọyì wúrà ló ṣe ń kẹ́ mi. Máa kẹ́ mi lọ o, máa kẹ́ mi lọ, nítorí ìwọ mọyì wúrà ló ṣe ń kẹ́ mi. Ẹni mọyì wúrà ló yẹ ká fi fún. Ìwọ mọyì wúrà ló ṣe ń kẹ́ mi. Máa kẹ́ mi lọ o, nítorí ó mọyì wúrà ló ṣe ń kẹ́ mi. Ó sùn ni. Ó tún ti ronú àbí? Ṣé inú tó mọ fẹ́ dúró sí? Ṣé òun ló tún fi ronú? Kí ló dé? You're the best man I've ever known. Ọkùnrin bíi tiẹ̀ ṣọ̀wọ́n. Mẹ́rọ́lá. Irú obìnrin bíi tí náà kò wọ́pọ̀. Ọlọ́run fi wá fúnra wa ni. Àmọ́ ọ̀rọ̀ oyún kọ́ ni mo rò. Kí ló wá rò? Felix.
He's back and he says he wants us back together. Níbo ni wọ́n àti ẹ̀ ti pàdé? Kí ló fẹ́ náà? Felix àbí má ever dárúkọ ẹ̀ fún mi mọ́. No, mi fẹ́ gbọ́ anything. Nígbà ọ̀rọ̀ mi ti fẹ́ gbọ́ anything, má sọ anything. Kí ló mean? Ẹ má bínú pé mo disturb yín sir. Yes sir. Àwọn tí wọ́n máa ń drop gift yẹn ni sir. Wọ́n ní àwọn ní gift fún wa nílé sir. Torí ẹ̀ mo sọ pé kí n fi rush gbé wá sir. Àwọn wo nìyẹn? Mi ìmọ̀ wọn sir. Bọ́n ṣe gbé fún mi náà mo ń gbé bọ̀ sir. Okay, ìwọ lè máa lọ. God bless you sir. To my beautiful angel, happy birthday to my daughter, from your dad, Felix. Felix. Hey, wá mi báyìí. Wá mi báyìí. Ta ló gbé kíní wá fún mi? Mi mọ̀ wọ́n sir. Ó mọ̀ wọ́n. Mi mọ̀ wọ́n sir. Mo sì gbé fún mi náà mo gbé wá sir. Ó mẹ́ni yẹ. Yes sir. Okay. Má lọ. Okay sir. Má lọ. Okay sir. Felix! Kí ni Felix fẹ́ pẹ̀lú mi náà? Kí ni Felix wá pẹ̀lú mi náà? Felix! Calm down! Tọ́mádé ṣe fẹ́ kú. Felix, kí ni kan tó ń wá pẹ̀lú family mi? Sọ fún mi. Tọ́mádé, mo kí babaláwo tó bẹ́ẹ̀ ṣoògùn. Ṣùgbọ́n gbogbo nǹkan tó sà sí mi pátá ó ti ká lójú mi. Wojú mi wò, ó ti ká ewé ẹ̀ ti sunko. And as to the other question tó bí mi, nǹkan tí mò ń fẹ́, ẹ̀tọ́ mi àtọjọ́ ọ̀la mi tó wà lọ́wọ́ ẹ̀, òun ni mo fẹ́ gbà padà, kò dẹ̀ sí bàbá ńlá bàbá ẹni tó lè ní kí n má gbà lọ́wọ́ ẹ̀. Ẹ̀tọ́ ẹ̀ wo ló wà lọ́wọ́ mi? Hey, Felix, stay away from my family or else. Ìtí mo fi jù ẹ lọ, má fi hàn ẹ. Tọ́mádé, wáyé, mo fẹ́ bẹ̀ sọ̀rọ̀ kan. Yamade, I'll kill you. You die. Hear me? Hey, get man. Zonon dollar. Mẹ́tàlá kò tó bẹ́ẹ̀. Mi gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀. Ìyàwó mi mọ nǹkan tó fẹ́. I love my wife, oh. I love my pikin, oh. I love my man, oh. Now them be my family, my home, yeah, my home. Èmi lè béèrè. Èmi mà ní. Abẹ́ ṣàdírẹ́sì mi. Èmi. Àdírẹ́sì ẹjọ́. Má bínú ìyá mi. Ṣé mo jẹ owó ni? Àbí mo ti nọ́rọ̀ kan tí mo tún dá yàtọ̀ sí mo yìí tí mo dá tẹ́lẹ̀. Èmi ò ní ìyá Magọ́ọ̀tì nínú pọ́ọ̀tù. Magọ́ọ̀tì tún wà lára mi o. Ìyá mi ṣé kò yẹ kó ti jókòó sórí iṣẹ́ àyè? Torí gbogbo létò owó Magọ́ọ̀tì ló wà ń bẹ̀ o. Mọ́mí má bínú mà, ọmọ kékeré ló ń ṣe mí ní má bínú iṣẹ́ ìṣù. Ọmọ kékeré mo rí pọ́ ọmọ kékeré ní ẹkàn kí ń gbá ìyá ní ọmọ kékeré ní lóòótọ́. Ànílé ṣù jọ ṣé àwọn ará àdúgbò rí ẹ nígbà tó wọlé ṣá? Wọ́n rí mi. Wọ́n rí ẹ? Ayé ọmọ yìí ti bàjẹ́. Ará àdúgbò rí ẹ báyìí o ṣí géètì gẹ̀ẹ́tì mi ló ṣí géètì fún ẹ.
àbí. Òun tó wà àwọn dáàdì òun tó wà. ló ṣí géètì nígbà èpo lóyún burúkú ni kò rí ẹjọ́ tó ń bèèbú tó fẹ́ fò fẹ́ǹsì ayé ò ní dá àbọ̀ abáni tiẹ̀ ẹjọ́ kí ni ká mú wá o sórí ni kí n tún mú wá báyìí ni o àbẹ́sẹ̀. Èmi àtọkọ mi là ń jà wọ́n ti kéwù mi síta mo jẹ́ rí pé ẹ̀yin àti ẹ̀ olóró lẹ́yìn méjèèjì ẹ̀yin náà lè bá mi bá sọ̀rọ̀. ó rántí ọ̀rọ̀ tó sọ pé ọkọ ẹ̀ tó bá bí èmi dá kí n bọ́kọ ẹ̀ sọ̀rọ̀ tí ìbí mi dá omi ò lè bọ́kọ ẹ̀ sọ̀rọ̀. ọlọ́run máa tóbi lọ́ba o èmi ṣé o mọ̀ pé níjọ́ tó fẹ́ fò fẹ́ǹsì jábọ́ tó gbé àkàbà bí kí wọ́n ń porúkọ kíní wá níjọ́ náà tó nà ọ́ báyìí tó nà ọ́ báyìí tó ń gbọ́ tó yàrá sọ pé tó yẹ bí ètí ẹ̀ lọ́ọ́ fún ẹ mọ́ ìwọ tó bá bí ẹja bọ́ síta ṣé o kó dárúkọ pé 7 days lọ́ máa fi máa ṣe kíni lọ́ máa fi máa yẹ̀yẹ́ mi tí bá tún jáde gan wàá tẹ̀lé mi. nǹkan tẹ́mi kọ́ máa sọ fún ẹ ṣé ní gbogbo ẹ̀dá tọ́lọ́ bá ti yànjẹ ẹnu orí burúkú fún máa ẹnu òṣì ẹlẹ́nu ṣọ́nṣọ́ ẹlẹ́nu màrímà sọ tó jẹ́ pé àyẹ̀kí torí pé àyẹ̀kí yẹn òun ló fún ẹ ní ọdá sí ti pé kò sẹ́ni tó lè sọ̀rọ̀ sí ẹ kó sì dìde ẹlẹ́nu fẹ́lẹ́fẹ́lẹ́ láyé ọ̀rọ̀ bó ṣe rí wọ́n ní ọ̀lẹ́mẹ̀ kan tí máa bẹ̀yàn kan lọ́yànjú ayé àwọn ọmọ ẹgbẹ́ tí bá ní ṣubú ọ̀rọ̀ rẹ̀ tí bá ṣubú ẹni ṣubú dànù nínú lẹ́nu ẹ̀wọ̀n 20 years 20 years tí bá fi eyín ṣálẹ̀ bá tán méjì bá yọ 20 years torí pé mo ti bẹ̀rẹ̀ ṣubú. mo ti káwọ́ ẹni. abófin kan sọ́wọ́ ni. màmá mi nù kúkú. kẹ́lẹ́ nínú lẹ́bi náà. ìmọ̀ fi size ni size lẹ́wọ̀. wàhálà ti wà o. ó dáa kí ló fẹ́ kí n ṣe gangan. mọ́mí mo fẹ́ kẹ́ jọ kẹ́ bá mi bá sọ̀rọ̀. ìjọ mọ ẹ má jẹ́ kí lè ní dàrú ẹjọ́. tó ti dàrú ọ̀rẹ́ jù. sí ọ. wọ́n èmi á wá ṣe tàbí amú. torí tèmi bá ro bó ṣe sọ̀rọ̀ ńjọ́ yẹn bó ṣe ń nọrùn lórí àkàbà yẹn tó ń gùn tó ń kúrú tó ń ga mo ní nǹkan tí mo lè ṣe tá báyìí àbí àdàbí kí n pèlè ẹ lórí ṣe ló máa rí bọ́ wọ́n bá ti ń báńdéèjì ẹnu báyìí ló máa báńdéèjì ọrùn ló máa báńdéèjì apá tún báńdéèjì ẹsẹ̀ àmọ́ torí abiyamọ gidi tí mo jẹ́ mo fẹ́ lé kóòtù ọlọ́run jọ náà ni ó ti ẹ́ ń sìn ìyá ẹ̀dẹ̀ mo rí bá wí tó bá pọ́n ju ẹ lẹ́nu láti kékeré tó ti ju ẹ tó fi omi gbóná tó fi ju ẹ lẹ́nu torí gbogbo ẹni tẹ́fẹ́ lẹ́nu máa sọ̀rọ̀ tẹ́fẹ́ kò sẹ́ni tó lè sọ̀rọ̀ sí yẹn ò ní máa sọ̀rọ̀ ọmọ lásán èkejì ajá ọ̀rọ̀ káyà náà fi ń ṣe ni ṣé torí pé mi ò láyà ó rí pẹlẹbẹ tiẹ̀ dẹ̀ kí àbí ó kí yẹn ló fi fún ẹ ní ọdá sí ti pé kò sọ̀rọ̀ tó lè sọ tó lè gbẹnu yẹn jáde ọlọ́mọ yẹn kẹnu yẹn gbóná jọkùn ọmọ àlè jákujáku ẹbí ọmọ tẹ ìyọmọdé sí mi ìmọ̀ tẹ gbé mi ṣẹ́ gbé sùn mi ni mo bí ẹ olé mi onídọ̀tí ṣé ìrítorí mi ìwọ́jọ́ onídọ̀tí lójú ẹ̀ gàtìgàtì èkejì ajá ó wà lára ẹ̀ orí ìwà ni wọ́n fi ń gbélé ọkọ kóbìnrin rẹ kó rẹwà lásán kọ́ ìwà ló ṣe kókó ìwọ yìí àgbákò obìnrin ni ẹ èèyàn gbọ́dọ̀ jí náà tó yẹ bá kọ́ rí ẹ láàrọ̀ kọ́ wọlé lọ kọ́kọ́ lọ sùn kó tó tún padà jí ni pẹ̀lú ẹnu òfò ẹnu òṣìṣẹ́ ọlọ́run yọ̀ǹda fún ẹ ọlọ́run ọmọ pẹ́ mi ní kọ́kọ́ ló ti máa bú àmọ́ èèyàn gan ló ti máa bú tó ti máa fẹ́nu yìí tó ti máa fi jápìn lè kiri wọ́n àmì àṣẹbí kí n bẹ́ẹ̀ bọ́kọ ẹni màá gbìyànjú sọ ẹ tètè máa lọ èsì mo dúpẹ́ olú ti mú mi èsì máa ọlọ́run ọba mi tó ti àdúrà ò lè jẹ́ kankan sẹ́mi èmi ò nídìí àdúrà ẹ̀ fẹ́rẹ́ tó ti fi ṣẹ́ pé àdúrà ò lè gbà ń bẹ̀ tètè máa lọ tètè wá máa lọ sẹ́ mo ti gbọ́ tètè orú mú mi má bẹ̀ orú mú mi má jẹ́ kí burúkú wá bí wọ́n má à. Hello ma. Hello Felix. Ẹ káàsán, ṣàlàáfíà lẹ wà ma. Àlàáfíà ni mo wà àwọ̀ náà kọ́. Àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run.
òòṣà ló dárúkọ ó ti débì. Ó ti débì. Ló bá débi òun mọ̀ pé mi nìkan ni mo lè bẹ́ẹ̀ sọ̀rọ̀ kí n bóun bẹ́ẹ̀ gan o. Ọmọbìnrin yìí èlè ṣú ọmọ ní o. Mi ò lè parọ́ fún ẹ. Sórí tọ́lọ̀ bá lẹ̀ ti fọ̀tẹ́ ni wọ́n ní kò lè pani mọ́ o. Ọlọ́run àánú ẹ̀ tọ́lọ̀ bẹ́ẹ̀ tì síwájú ó bẹ́tà kó jẹ́ kó máa lọ o kó ṣe lálọ́ rámírámí lárí àkẹ́ràbọ̀ ẹ̀. Sórí gẹ́gẹ́ bí abiyamọ ó sọ fẹ́mi ó ní kí n bóun bẹ́ẹ̀ gan èmi ò dẹ̀ lẹ́bẹ̀ kan tí n fẹ́ bẹ̀ torí mi gbọ́dọ̀ bírú ẹ̀ lọ́mọ kí n sọ pé kó lọ gbé àṣetánì obìnrin sílé tó lọ́mọ tó wòyàn àṣetánì ni o. Èmi gan síwájú ni mo ní màá bá a bẹ̀bẹ̀ àmọ́ láàárín èmi àǹtí ẹ èmi ò bẹ̀bẹ̀ o. Èmi ò bẹ̀bẹ̀ o. Sórí jẹ́ ìsàn ọkàn fún ẹ gbogbo ọkùnrin tó bá fẹ́ nílọ síwájú tó dẹ̀ fẹ́ nísinmi inú ayé kò gbọ́dọ̀ fẹ́ rú ọmọbìnrin yẹn. Nígbà tọ́lọ̀ ti wá ṣe tọ́lọ̀ fún ẹ ní ẹ̀mí àti ààyè láti lè dànù nínú ayé ẹ má tún bójú wẹ̀yìn mọ́ o. Sórí àlébù ńlá lọmọ yẹn nínú ayé ọkùnrin o. Irú wọn náà ń pè ní ẹ̀gà fẹnu kọ́lé ẹ̀gà fẹnu tú. Tọ́mọbìnrin bá dẹ̀ ti wà tó bá ti ní ẹnu orí burúkú bẹ́ẹ̀ yẹn wọ́n fi ń kó ṣìbọ́kùnrin ni o. Tó nígbà tó bá ń sàṣà sí burúkú sí kò sígbà tí ò ní bá ọkùnrin tó bá súnmọ́. Torí ẹ̀ gẹ́gẹ́ bí abiyamọ èmi máa rò ẹ́ Ọlọ́run á ṣe ìyàwó alálùbáríkà tiẹ̀ fún ìyàwó bí ìyá tó máa fi ẹ́ lọ́kàn balẹ̀ tí ò ní jẹ́ lẹ́nu màrí màá sọ lẹ́nu rẹ́sọ̀ Ọlọ́run á bá mi wá fún ẹ o. Ṣoré lèyí ṣé lálọ́ rámírámí lárí àkínrábọ̀ jẹ́ kọ́kọ́ rí burúkú ẹ̀ síwájú ni o. Ó ti gbọ́ tí mo sọ fún ẹ. Ẹ ṣe gan mọ́ mi gbogbo àlàyé ń yé mi dáadáa ibi tẹ́ sọ̀rọ̀ dé àti ibi tẹ́ sọ dé ó ti yé mi kọjá bẹ́ẹ̀ alátiṣe mi ló máa ti ṣe ara ẹ̀. Ó dà ń gbà yẹn Ọlọ́run fún ẹ ṣe o. Èmi mú mọ̀ràn wá níjọ́ ó máa di a. Torí bó ṣe wà yẹn èmi ti sọ fún gateman mi wípé kò gbọdọ̀ gbà láyè kó wọnú bíbà ẹ̀ mọ́ níjọ́ tó bá ṣe mí sèé tó bá gbà láyè tó bá tún wọnú compound mi a jẹ́ pé ṣẹ́ bọ́ lọ́wọ́ gateman mi níjọ́ yẹn mo ti sọ fún. Mi ní ìkankan ṣe pẹ̀lú ẹ̀ láyé àmọ́ tí wọn náà bá fẹ́ gbọ́ tèmi torí gbogbo àwọn fámìlì ẹ̀ tó kẹ̀yìn sí wọ́n mọ̀ pé kò lè ṣàǹfààní sínú ayé ẹ̀ ni o. Kò yẹ pé mi tún yìgì o mi tún gbéyàwó o àmọ́ Ọlọ́run má jẹ́ ká ṣe àṣìfẹ́ obìnrin tí wọ́n bá lẹ̀ ti ṣàṣìfẹ́ obìnrin kó bí Ọlọ́run kọ́lọ́run yọ kúrò ńbẹ̀ ni torí tọ́lọ́run ti yọ ẹ́ kúrò ńbẹ̀ yìí má tún tọrọ ẹran ara ẹ̀ bọ̀ mọ́. Èmi gbà ẹ́ nímọ̀ràn ní o tó bá dẹ̀ mú lò ó máa ṣe ẹ́ láǹfààní ó dáa. Mọ́mí èmi náà kì í ṣọmọ kékeré bí mo ṣe sọ fún yín tẹ́lẹ̀ mọ́ ọ̀rọ̀ yín yé mi dáadáa ẹ̀yin àgbà náà lẹ ní bá ti ṣe la wí ẹnìkan kì í yàn ẹ lòdì ó yé mi orúkọ tí a máa sọ mẹ́ni inú ẹni ló ń gbé mo mọ nǹkan tí máa ń ṣe but all the same ẹ ṣe gan ma. O ṣe thank you bye. Ẹ ti wà ń bẹ̀ àbí? Èmi náà ti wà lọ́nà màá join yín sìn. Ṣó ti wá lẹ́nu yẹn? Ó ti yá o. In fact wọ́n ti ń dúró dè mí. Yes. Ó dáa ẹ ṣáà máa fojú wa sọ́nà kẹrọ́n tí pẹ̀ fi ìyàwó àtọmọ sílẹ̀ ni. Ìyẹn ti di dandan ká tó díjú ká tó là. Ìgbà mélòó ni ọjọ́ mẹ́ta máa fi pé? Ọjọ́ mẹ́ta bí ọdún mẹ́ta. Ṣé tí n bá ṣe nǹkan tí n fẹ́ ṣe tán láàrin ọjọ́ méjì wọ́n máa bọ́ lé tètè máa lọ. No problem, you're okay. Thank you. What's the next thing to do? Sorry. Ó yá tètè wá máa lọ kó tó pẹ́. Tọ́jú lé o. Hello, Felix. Ó ti travel o. Ó ṣẹ̀ṣẹ̀ lọ ń sìn ni. Mo ti di gbogbo ẹrù mi gbogbo ẹ̀ pátá ni mo ti di. No, ìwọ ni kò tètè máa bọ̀ ń sìn yín náà ká tètè kó sódà tẹ́nibodò ní suspect kankan. Mo ti gbọ́. I love you. Ẹ̀rọ jẹ́ ká tètè máa lọ.
I did the school. I pick ọmọ. I did move. Daddy, ma tó sọ̀kalẹ̀. I just want you to beg him. Kí ló máa sọ? Bọ̀dá tàbá dánwò yẹn a lè gbé wọn ká kí n bẹ wọn. Don't worry. Jẹ́ ká dúró. Ṣé bá ti débi báyìí tán? Jẹ́ kó sọ̀kalẹ̀. Bá ti bá wọn sọ̀rọ̀. Then we can do whatever you want to do. Baby, are you sure Mama dáríjì mi? Of course, my daddy. How are you? Bamilowo, how are you? Oh, surprise láti rí àbí? That's right. Tí ọmọdé bá kọyán àná, àgbà fìtàn balẹ̀. So ìwọ fẹ́ mú pẹ̀rọ, ẹ fẹ́ lọ àbí? Nígbà tí iṣọ́ máa lè pẹ̀lú gbogbo nǹkan tó ṣẹlẹ̀. What? Daddy. Èyí tẹ́ tún sọ yìí ó ga ọ́. Ẹ tún fẹ́ fowó kún wo mi. Daddy. It's bad enough pò mi lẹ́ ń tà. Ṣùgbọ́n pé a fẹ́ fowó kún yìí ọ̀rọ̀ yẹn ò yé kò tí ì yé mi o. Bad enough. Yes. Omi tí mo fi rìn lọ school tẹ́ pé owó ẹ̀ mo fi rìn lọ sí school jáde. Àbí? Let me tell you something. Lójú tí ẹ lómi ò ṣe tà. Ó ń padà bọ̀ wá rà. Ṣé orí gbogbo àtẹ̀ntàrin ládùúgbò yẹn? The best ládùúgbò èmi ni mo lómi bẹ̀. Bẹ́ẹ̀ ni, alọ́ọ̀mù ni wọ́n ń lò lọ bí wọ́n. Purifier lèmi ń lò. Kò lè yí ẹ. 5 naira ni wọ́n ń ta pure water. Kan wo ye pure water tó máa rí nínú bucket omi kan. Mo wá ní kó sọ 20 naira ó tún di wàhálà. Torí ẹ̀ náà làwọn èèyàn ṣe wá, òun ní ibẹ̀ ṣe gbẹ̀yìn. Jẹ́ kí n sọ kankan fún ẹ, jẹ́ sọ kankan fún ẹ. Sórí àṣírí wọn bò ń sìn torí náà wà ní o. Tí náà bá lọ, èmi nìkan mo ní generator. They will come back. Iye tí n bá pè ó ní wọ́n máa rà á. Sọ lẹ́nu ní kinní ìmọ̀ àdá. Mo láìkẹ́ bàjẹ́. Mo láìkẹ́. Bí mi mo ní nǹkan mi, ìsọlẹ́nu mo láìkẹ́ láyé mi. Ìwọ má wọrí. Èmi tí mo máa ń bribe NEPA kó múná lọ kí ni lómi ta. Wẹ́lẹ́ yóò dájẹ́ sọ́wọ́. Yes, ẹ gbé bọ́kẹ́ dání. No, a fẹ́ sọ ẹsẹ̀ wa. Ìwọ fẹ́ ṣàn. A fẹ́ fọ ẹsẹ̀ wa dẹ́nu a fẹ́ mú mi. Ìwọ fẹ́ fọ, èwo la fẹ́ mú báyìí? Méjèèjì a máa ṣan, a máa fọ, a dẹ̀ máa mú. Oh, 200 naira. Daddy. Yes. You want 200 naira? Báwo ṣe ń sọ̀rọ̀ báyìí? Ọjà tá a bá fowó rẹ̀ wo la fi ń pa náà? Ẹ má dáhùn lóhùn, ẹ jẹ́ kí n bá yín ṣìjà. Tí n bá kó bàtú fún ẹ, wọ́n bá wà lómi bẹ́ẹ̀. Ẹ̀yẹ́ tó what is this? Oh, lọ bá wọn ṣí omi tó invent. Káwọn náà ṣí pàlàbà ẹsẹ̀ kí wọ́n lọ sídìí omi tí bàbá wọn gbèsè mi. Invent ẹni sá. Let me tell you something. 200 naira ni màá gbà. Ẹ gbọ́? A fún yín 100 naira. 150 màá gbà. Kẹ̀fẹ́ ṣàlùwà lásán máa 100 naira. Tòró lọ́rọ̀ ọlọ́nu ni màá 100 naira lọ́wọ́ ẹ̀. Báyìí ni mo sọ fún ẹ. Are you ready? Okay. A fún yín sá. No problem. I want the money before payment. Oh, payment before. You can't wait, sir. I'm Kò ní dà fún ẹ. Kí ló ṣẹlẹ̀ sá? Ìwọ gangan ni o. Kò ní dà fún ẹ. Daddy. Ìwọ àdàbà ń gbègèdè bí pẹ́yẹ lé ògbọ́. Orí tí mo fi ṣèwé mi ò gé dànù. Ìwọ ń fi ojú bèèsì ọmọ mi. Àbí? No sir. A fẹ́ fún yín ní 150 yẹn sí sá. Kò ní yẹ pẹ̀lú 150 ẹ fún mi yẹn. Ìwọ òkè mi ò ní tẹ̀sẹ̀. Òun ṣẹ́jú sí i. Òun rẹ́rìn. Àbí? Àbàbà lọ. Daddy! Balance mi o, Daddy. Ẹbí mi ọlá ìgbésẹ̀ yẹn balance mi yo. Ẹni sori rẹ. Yẹmi ọlẹ́bẹ̀ ṣe máa ń balance yo, Daddy. Máa pa yín. Máa dẹ́nu ẹ̀wọ̀n. Sori wo orí ẹ̀ ti yí. Ìwọ fẹ́ fẹ́ káfíńtà fẹ́ fẹ́ bíríkìnà. Ọmọ tó oníṣẹ́. Orí bàtà tí ọwọ́ ni. Olórí burúkú. Ó ti tó jàre à. Ìṣọ́lẹ̀bẹ̀ yìí máa ń. Ẹ̀jẹ̀ mi ti rú. Ṣẹ̀rí sí. Mo ti fẹ́ yà bàtà sí. Felix, kí ni túmọ̀ nǹkan tó ṣe yẹn ná? Mo fọ́mọ ẹ, o dẹ̀ débẹ̀, o dẹ̀ change ẹ̀, o dẹ̀ ń fọ́mọ ẹ face. Kí ló fà yẹn? Ṣé bọ́ rẹ̀ mi ni ẹ wáyé tó ṣe pariwo nítorí obìnrin bẹ́ẹ̀. Mo ṣe ní pariwo. Kí ni ìtumọ̀ yẹn náà? Ṣé mo like ọmọ yẹn gan. Mo like ẹ gan, mo fẹ́ fẹ́. Mo gbé o. Felix, ìwọ fẹ́ fẹ́ ọmọ yẹn. Ṣé o ti gbàgbé ni? O ti gbàgbé gbogbo nǹkan tó máa sọ pé o lè fẹ́ ọmọ tálíkà. Omi ni bàbá ẹ̀ ta o. Ìgbà yẹn nìyẹn kí n tó rọmọ yẹn ni wo bí mo ṣe rọmọ yẹn ṣe lára mi gbọ́n bíi pé mo ti ro obìnrin rí Yọmádé mo dẹ̀ mọ̀ ẹ́ ọ̀rẹ́ mi ni ẹ́ tó bá ti jọmọ yẹn bí ẹ̀mejì ń sìn wàá fi lẹ́wọ́ kàn máa waste dànù ni jọ mo fẹ́ fẹ́ ni. Are you sure? Very sure. I've never been sure of anything like this ever. Please. Wo bá ṣe wò lẹ́kan ara mi ń gbọ̀n Ọlọ́run dẹ́nu ọmọ yẹn dẹ̀ tún wá rẹ́rìn sí mi. No. Sórí kí n tó fi ẹ́ lé kí n tó gbà
wàá promise me and wàá san tax. Yes. ọ̀dà máa san. o sure. gbogbo nǹkan tó bá fẹ́ kí n ṣe máa ń ṣe fún. ọ̀rẹ́ mi. ẹ̀yọ́ mi lẹ́kọ̀ọ́ mọ̀ ẹ̀gàn wá kí lorúkọ. Gbẹ̀rọ̀. Gbẹ̀rọ̀. Yes. Ìwà ni Felix wà. Owó yìí. Nítorí kíni? Nítorí oyún lásán. Ẹnu la máa fi sọ, ìdí la máa fi jókòó. Gbẹ̀rọ̀ ọlọ́gbọ̀dọ̀ gbé eléyìí o. Burú má lọ bàjẹ́ mọ́ lára. Gbẹ̀rọ̀ lára ló gbé mi. Kí ni mo fẹ́ sọ fún wọn? Kí ni mo fẹ́ sọ fún wọn? Hello? Gbẹ̀rọ̀lá? No, ní sùúrù. Farabalẹ̀. Lóòótọ́, èmi náà ti wá mú orí. Nígbà tí mo délé ìsìnkú mo bá ní. Rárá, kò ṣe pé ó sá lọ. Bóyá owó lòun náà wá lọ. Báwo ni ṣó ti sọ̀rọ̀ yẹn fún dádì? It's okay. Ó ti má worry, mi náà mo ń bọ̀ lọ́dọ̀ yín sí. Ṣó ti gbọ́? Má rò kankan, mo ń bọ̀ lọ́dọ̀ yín sí. Bàbá rẹ̀ ni bọ̀bọ̀ Felix yìí o. Ó dọ́rọ̀ sílẹ̀ ń sìn, ó sá lọ, ó já mọ́ olú ẹ̀ lẹ́tẹ̀rọ̀tẹ̀rọ̀. Àdé pé nọ́mbà ẹ̀ ò lọ. Báwo ló fẹ́ ṣe ń sìn? Kí ni fẹ́ ṣe báyìí o? Okay. Try nọ́mbà mi ara ẹ̀ kó ló máa lọ. Báwo wà ní ẹ̀sìn? Ṣé ó ti mọ̀ ṣá? Ti mọ̀. Ó ti mọ̀ ẹ̀. Ó ti mọ̀ ṣùgbọ́n ó ní òun ò fẹ́. Mo ti sọ fún un. Àmọ́ ṣe ló kọ̀ jálẹ̀. Ó lóun ọ̀rẹ́dì àti di bàbá ọlọ́mọ. Ó lóun ò lè fọmọ tálíkà. Felix pè mí lọ́mọ bàbá olómi. Olówó èmi ọmọ bàbá olómi, èmi ọmọ bàbá tálíkà. Kò sí èbú tí Felix ò bú mi tán o. Pẹ́pẹ́ sí. Èmi fẹ́ da ìrìn àjò ayé òun rú. Èmi fẹ́ bà kárí òun jẹ́. Ṣé ìjọ tó bá bímọ lọmọ ń gùn ni? Ṣé bí mo sọ fún mo ní ọ̀dà tí ẹ̀ fowó lẹ̀? A máa wá bá ṣe máa yí mọ́. Ó ní rárá. Ó kò jalè. Felix sọ bẹ́ẹ̀. Rọ́lá, ìwọ má wọrí. O níjà tí máa ronú. Kí nǹkan kan má tún lọ ṣe oyún tó wà nínú ẹ̀. Ó fẹ́ fi mí ṣẹlẹ́yà ni. Ẹ bá mi bẹ̀ ẹ́ jọ̀ọ́. Ọ̀rẹ́ yìí fẹ́ fi mí ṣẹ̀sín, ẹ bá mi bẹ̀ ẹ́ jọ̀ọ́. Ìwọ má wọrí. Ṣé tí Felix bá dé, èmi àti a máa wá sọ́dọ̀ yín. Fọkàn rẹ balẹ̀. Lẹ́dẹ̀ gbọ́n pé ó máa gbọ́ sí yín lẹ́nu báyìí. Ṣé bọ́ ọ̀rẹ́ mi ni? Ó máa wà. Ó mà ti kọ̀ jálẹ̀. Ṣòro rẹ̀ pin ni. Àbí ṣòro mi pin ni. Lóòótọ́ kò sí nǹkan kan sìn, ṣùgbọ́n tá a bá jọ ń yé mọ́, ọjọ́ ọ̀la ṣì máa dà. Ọjọ́ ọ̀la máa dà. Ẹjọ́ ẹ bá mi bẹ̀. Má wọrí, ó Ẹ máa bá wà. mi bẹ̀, má jẹ́ kojú tì mí, ó máa fi mí ṣẹlẹ́yà ẹjọ́. Má wọrí sẹ́, a máa wá sọ́dọ̀ yín. Má pariwo, má sunkún kankan. Torí àwọn ará àdúgbò ní ìfẹ́ kan ti mọ kankan nípa ọ̀rọ̀ yìí. Ṣó ti gbọ́? Báwo wà ní? Wà lọ sọ̀rọ̀. Okay. Sọ fún ọjọ́ ọ̀rọ̀, sọ fún pé o ti níyàwó tó ra ìwé ni kí n fílẹ̀ kí n dẹ́kun ìfẹ́.
bá lówó sí gbogbo nǹkan tó wà lọ́pọ̀lọ́ ẹ̀ owó ìní. kí lè tó wá lejú kòkòkò báyìí ṣé nǹkan kan rùn sí ẹ ni. mi ò ṣojú bá gan bójú mi ṣe rí ni ẹ. ìgbà ó lójú ẹ tún bẹ̀rẹ̀ sí ní rí báyìí. Felix kí ló ṣe báyìí náà ẹ ṣó ti gbàgbé pé ilé àná la wà ní. ṣọdẹ ni ẹni ṣebí jẹlé Ọ̀tẹ̀dọ́là àbò jẹlé Dangote. ẹ kọ́lẹ̀ ẹnìkan dárúkọ Dangote bí. bẹ́ẹ̀ ni sà. Ọ̀tẹ̀dọ́là ẹ mọ̀. bẹ́ẹ̀ ni sà. orí ibi tá a fẹ́ gbin obì sí Ọlọ́run ti ní kó bí hù bẹ́ẹ̀. ṣé ni mo ní lọ́kàn wípé tí mo bá dé kí n fi Adénúgà Ọ̀tẹ̀dọ́là Dangote kí n fi wọ́n ṣe example fún yín pé èèyàn máa bẹ̀rẹ̀ bí kan ni o. Those gentlemen wọ́n bẹ̀rẹ̀ from the scratch mo mọ̀ tán wọn àjọfẹ́ first wife fún wọn ni tí wọ́n dẹ̀ sọ́wọ́ wọ́n dẹ̀ jọ wọ́n yí mọ́ from the scratch títí dòní so tẹ́ ìwọ náà bá ti fẹ́ ọmọ yìí gbogbo yín ẹ̀jọ̀ yí mọ́ wà á dé gòkè that's just it no excuse me I'm talking to my people. Daddy ẹ ṣé púpọ̀ a dúpẹ́ gidi lọ́wọ́ yín pé ẹ gbà wá tọwọ́ tẹsẹ̀ Ọlọ́run máa wà pẹ̀lú ẹ̀yin náà. Felix wọ́n máa ń dọ̀bálẹ̀ ilé àná ni wọ́n dọ̀bálẹ̀ fún mi. Daddy. Excuse me. Stop that. Dọ̀bálẹ̀ náà. Insult ni. Dọ̀bálẹ̀. Èmi náà wá sálẹ̀ kọ̀wé. God bless you. Come here. Daddy, I wanted to tell you that. Yes, excuse me. I am talking to my in-law. Okay, as a matter of fact, mi ò ní in-law. Son ni mo ní. Felix, ojú ò ní tiẹ̀. Àmì ni kí wọ́n máa ṣe. Felix, ojú ò ní tiẹ̀. Àmì sà. Good. Nǹkan ò ní bàjẹ́. Àmì sà. Sórí ìyàwó èyí á bí ọkùnrin sọpá mi. Àmì sà. Ìyàwó á bí obìnrin excuse me mo ṣàdúrà lọ́wọ́ mi ò fẹ́ taraṣọ tí má ṣàdúrà mo rẹ̀ tiẹ̀ ìyàwó á bí obìnrin sọ pé àmì. Àmì sà. Nǹkan kan ò ní ṣe yín sórí èmi mi ò ní àná o ọmọ ni mo máa ní just walk to me anytime any day 24 hours a day kan sọ fún mi pé nǹkan báyìí fẹjọ́ sọ mi o gbọ́ I love you so much but I don't excuse me please má jẹ́ kí n bẹ̀jà Felix mo fẹ́ fún ẹ ládvice kan sórí ọjọ́ míì tó bá ń lọ sílé àná anyway o ò ní lánàá mọ́ èmi náà ní èdè ó lé àná tó máa ní torí ò ní kọ́ mọ́ ilé má máa mú àwọn riffraffs dání má mú just anybody tó kàn máa jókòó rápá tàbí ẹni tí wọ́n so pa má mú dání àwọn òṣòro tó jẹ́ pé just one thing tẹ́lẹ̀ kan ti ṣe fún ọ ní last year àbí 6 months ago àbí 3 months ago kò ní tọ́nu wọn fún 20 years why. but Daddy, I want to. Excuse me please I'm talking to my in-law o lè dá lọ fúnra rẹ or better still gbá èèyàn tó responsible as a friend kò mú dání okay I love you so much you are very very handsome n tí mo like lára tí bá sọ fún mi ò ní believe irùngbọ̀n yìí ni Felix I love Felix yes mo rí pé òfin kémi àti àna mi sọ̀rọ̀ jẹ́ ká wọlé èmi àti ẹ máa jọ sọ̀rọ̀ àjọ mọ ẹmu àjọ tọwọ́ bọ̀wọ́ ìyẹn ni pé relationship wa wà very very cordial. Felix tẹ̀lé mi Felix ojú òní torí Felix when I marry when I got married. báwo ni Daddy ṣe máa ṣe bàbí wàhálà wo ni. Oh, so or introduce your mother say that be Felix, right? Why would I do that? Why would I introduce him as Felix? Ṣé ìjọmọdé ló fún mi lóyún ni? Daddy ti ṣe mistake tó bá dé I will correct him. Correct what? Ó fẹ́ sọ fún mi, ó fẹ́ fi gbèsè ayé búra fún mi pé nǹkan kò dáwọ́ àti Yomade pọ̀. Báwo ni Yomade ṣe máa ṣe kan? What are you talking about? Like how? Báwo mo ṣe ń sọ̀rọ̀? Mo ń sọ̀rọ̀ bí òpó ni. Bàbá ẹ̀ sọ lójú ẹ̀ ń sìn pé mo jókòó ra pàtà bẹ́ẹ̀ tó so pa òṣónú. Ó dẹ̀ ti sọ fún mi rí. You told me Yomade is more caring. I was joking. So you were sleeping with him? How can you talk like this? No! You guys were sleeping together. No! You think I'm a fool? I am done with you. Felix. I am done. Felix. Felix. Ẹ ní ìdá tí ṣépè fún. Ọ̀rẹ́ ò kì í ṣọ̀rọ̀ ìpè. Àdàbí tí n bá deserve nǹkan tí Felix ṣe fún mi yìí nìkan ló lè bọ̀ bẹ́ẹ̀. Ṣé wá rí reason tí mo fi sọ fún yín wípé mi tí ì ní sọ fún wọn lépè yín kọ́ lẹ́nu yín. Àfi bẹ́ẹ̀ ni pé mo ti mọ̀ ohun tó máa ṣe lélẹ́yìí. Síbẹ̀síbẹ̀ náà o máa láti sọ fún wọn nílé yín torí pé ká ní pé wọ́n ti mọ̀ nílé yín tẹ́lẹ̀ ni ó ṣeé ṣe kí ibẹ̀ yẹn kó gbà yẹn ju bíbá yìí lọ. Okay,
ọ̀rọ̀ yín yé mi so mo ti ń ní yín lára ń bíbá yìí ní àbí. Rárá o ò disturb mi rárá mo kàn wò pé ọ̀dọ̀ yín yẹn ó lè wà convenient fún ẹ ju bíbá yìí lọ. Rárá ẹ jọ̀ọ́ jẹ́ kí n wà ń bíbá yìí ó tẹ́ mi lọ́rùn. The best thing you can do for me ilé ìtẹ̀sọ́ pé ẹ fẹ́ gbà yẹn ẹ tètè gbà ká kó lọ síbẹ̀ kí n tó bímọ yìí tí n bá wá bímọ tán o mo wá lè lọ ṣàlàyé gbogbo bó ṣe jẹ́ fún wọn nílé ẹ jọ̀ọ́. Ok kò sí wàhálà but mo fẹ́ travel màá dẹ́ lò tó ọjọ́ 2 sí 4 kí tó padà. kò ṣe kọ́kọ́ mo lè dá wà ń bíbá yìí. jẹ́ kí n fún ẹ ní owó díẹ̀ kó kàn fi take care o lè fẹ́ nídìí kankan kò jù ú bẹ́ẹ̀. ọmọ méjì ni and mo fẹ́ kó ṣe nǹkan fún mi mi ò fẹ́ kó máa ronú rárá tó lóun bá ní Felix máa padà good tí ò bá dé padà ọlọ́run á ṣètò dá níwọ̀n bá agbára mi máa ṣe fún ẹ ṣáàbà mi take care bébí mi. ṣe kan ni gbogbo orí tẹ́ ti ṣe fún mi yìí kò ní di ibi mọ́ yín lọ́wọ́ ọ̀rọ̀ mi ò ní sú yín ọ̀rọ̀ tí yín náà dẹ̀ ní sú ọlọ́run. ṣáàbà mi take care ọmọ. ẹ ṣe. omi yẹn kọ́lẹ̀ o ṣùgbọ́n ó kọ́lẹ̀ díẹ̀ ó kọ́lẹ̀. bàbá omi ní kú méjì báyìí ìkan pọ́n lọ́nú ẹ̀ sí àbúrò ló máa pọ́n méjì kùkù ó máa ẹ má jàlá mọ́ ẹ̀sùn ìdúró lóhùn. mi ò dábùrú ẹ mọ o. ẹ máa búrò mi tó máa. n tó lè ṣe fún mi ni wípé tó bá ti ń bọ̀ kọ nóòtì fún kó sáyẹ̀nsì tó bá fẹ́ ṣe gan adókè má dà láàmú rárá mú passport photograph kó lẹ̀ mọ́ tọ́jọ́ tiẹ̀ kó lẹ̀ mọ́ o gbọ́. títí pásítọ̀ kò sí gbogbo ọdẹ fẹ́ ni màá ṣe ẹ má wọlé. hello Yomade alpha kí ló ṣẹlẹ̀. títí Yomade alpha ọtí bíbọ lọ́dọ̀ alpha ọṣẹ Jésù ọmọ yìí òbí. Yomade ojú ò ní tiẹ̀ nǹkan ò ní ṣe ẹ́ oore tó ṣe fún mi ọlọ́run ò ní jẹ́ ó gbé ó jọ mí lójú ó dẹ̀ dúró tì mí pẹ̀lú bímọ wo. the next 30 minutes mo bẹ̀ tán po wọ́n ń pọn omi lọ́wọ́ lọ́dọ̀ mi tó bá ti ń kó báyìí mo bẹ̀ tán. Yomade ṣe. ìyàwó ilé bíbọ sani. màámi ló bímọ kí ló dé máa ń fò sí jókè báyìí àkọ́bí mi ló bímọ ọmọ yìí ó ti bímọ wọ́n bí sórí inú mi ń dùn mo fẹ́ ṣe àjọyọ̀ pọ̀ mọ́ mi bímọ látòní on the 19 títí di on the 30 gbogbo ẹ bá fẹ́ pọ̀ mí bí àtiwọ́ ọ̀fẹ́ ni announce. mi ni ẹ. everybody ọ̀fẹ́ ní kẹ́lá kọrin everybody gbogbo ẹ̀rọ àdúgbò ọmọ mi ti bímọ everybody ọ̀fẹ́ olúwa 120 eléyìí ti fẹ́ lù ẹ́ ọmọ àdẹ̀dí ọ̀kadà bá ń tẹ̀sí. Actually, sir, it was. Ẹ má bínú, sir. Look at you. Tí ọmọdé bá kọyán àná, àgbàlagbà fìtàn balẹ̀. Mistake tí mo ṣe ní ọjọ́ kìíní àná, aṣọ Ọlọ́run ló kó sí mi lẹ́nu tí mo fi fa pẹ̀rọ̀ lé Yọ̀mádé lọ́wọ́. Ṣé o gbọ́dọ̀ jẹ́ wo ẹranko yìí ni mo fa pẹ̀rọ̀ lé lọ́wọ́? Má ti sin òkú ẹ̀. You are a very wicked man. Ẹranko ni ẹ nínú aṣọ èèyàn. Yeah, kò sẹ́ni tí ó lè yí padà. Even devil was once an angel. Look at you. Ọlọ́run ọba nígbà táwọn méjèèjì wá bẹ̀rẹ̀ sí jọ gbé pọ̀ Ọlọ́run wá gbé burújí èdè ọkàn balẹ̀ owó ń dé ọlá ń dé kódà wọ́n mí sí mi lára wo mi designer boy wọ́n bu ọ̀dọ̀ mi
look at it at the end of the day ọmọ nìkan ṣoṣo lókùn tá à ń retí ọlọ́run á dẹ̀ jẹ́ kó bí ọkùnrin àbíró á bí obìnrin àbíyè you oh no ìkẹ́kọ́ ni mo ń sọ ìkẹ́ máa gba àbúrò láìpẹ́ láì jìnnà. o ti lóyún. Pero this is not good. So, o lè dà mí tó bẹ́ẹ̀ yẹn. Okay. Ọmọ mi ńkọ́. O lọ́wọ́ bí ọmọ obìmọ̀ rí you impotent tí wọ́n bímọ rí níbo ló fẹ́ bímọ rí o sọ fún mi clearly o ní ìwọ kọ́ ló ní ọmọ ẹnu ẹ̀ sọ́wọ́ àìsọ́ o ní ọmọ kankan bí máa bẹ́ẹ̀ fàdé Supreme Court tó bá wá di 18, 20, 25 years tọmọ bá dàgbà ó lè wà mẹ́ẹ̀ ní bàbá o that is tàbá ṣe DNA tàbá ẹ̀ bá ṣe àtọ̀. a lè ṣe DNA sí. shut up so ìwọ ló bá sọ táǹtì máa ṣe DNA fún mi a lè ṣe lónìí a lè ṣe next year a lè ṣe 50 years a lè bá ṣe láíláí ìjọdọdọdọdọ kẹ́mínà my dear bọ́sọ̀ lọ́kọ́ ẹ̀ mo fọ́ ẹ bá jẹrọ ayé ẹnu kí ẹ máa gbọ́ kí ẹ máa fi yíkéyíkékékékékékéké please don't say anything again because anything you say can and will be used against you in the court of law now get out of this place máa ẹ bá ṣẹ́ra yín jẹ kó máa rí ẹ ṣẹ́ra yín jẹ move shameless idiot ẹ̀yin ẹ̀dìmọ́ra yín kí máa gbọ́ ẹ̀dìmọ́ra yín kí ẹ máa dé yín kékékékéké máa rí. lójú tẹ̀lé gan ẹ̀yọ̀ máa lójú tẹ̀lé gan pẹ̀rọ lójú tẹ̀lé gan yọ̀ máa dé ẹ̀dójú tẹ̀lé gan ẹ̀jẹ̀ yín. onídodo ilé ẹni ibi sinmi ẹni ní ògbó ilé ẹni ibùgbé ẹni ní ilé wa kún fàlàáfíà ó kún fún ìdùnnú mi ò fi ilé mi ṣeré rárá ó my home my family oh my home súré fún wa lónìí bàbá agbójú wa sókè sí ọ kò ti súré fáwọn tí ṣáájú ẹbí wa wọlé níwájú rẹ bàbá súré o súré fún wa my home oh my.